لبيك اللهم لبيك. gbogbo mùsùlùmí káàkiri àgbáńlá ayé ilẹ̀kùn hajj àti umrah ìrọ̀rùn ti ṣí láti ṣe hajj àti umrah onífọ̀kànbalẹ̀ ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé làṣẹ wá ń gbé wá láti wá jẹ nínú àǹfààní tí ọ̀pọ̀lọpọ̀ ti ń gbádùn lábẹ́ iléeṣẹ́ Save Your Soul Hajj and Umrah Services èyí tí Alhaji Saheed Shittu léwájú ẹ̀ ẹ kúkú ti mọ̀ ti Saheed Shittu wípé ìlànà sunna ló ń tọ̀ bí ànábì ṣe ṣe umrah àti hajj láṣẹṣẹ o ètò tó gbópọn ni Alhaji Saheed Shittu ti ṣe sílẹ̀ ilégbé ìrọ̀rùn tí ó jìnnà sí haram ní Maka àti Madina siara ọ̀fẹ́ pẹ̀lú àwọn àfa onímọ̀ oúnjẹ tó dọ́sọ̀ ní Maka àti Madina ìtọ́jú tó péye láìgbò láìyẹ̀ pabambari ẹ̀ ni pé àǹfààní ìsọdíẹ̀díẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn láti wá jẹ́ alábàápín nínú hajj àti umrah ìrọ̀rùn 2020 ẹ máa pe Save Your Soul Travels and Tours lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447 9461 18721 tàbí +447 9461 18722 àràfà 2020 Save Your Soul là ń bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹ́ tó ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tún máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣá ìjọ máa yọrí sí dáadáa ọlọ́njọ́ má jẹ́ àpòfo má jẹ́ àròfo má jẹ́ àtúntòfo má wàá jẹ́ kọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wá gúnlẹ̀ sébùté òfo ọlá àti tóbi wọ ọlọ́run ọlá àánú wọ ọlọ́run nǹkan kan lèèyàn máa ṣe tó máa fi dẹ ní òfò ẹni èpè ẹni ẹ̀kọ́ ọlọ́njọ́ má jẹ́ àṣe ìyọ́nú wọ ọlọ́run ọlọ́njọ́ máṣá ìjọ máa bá gbogbo wa akí gbogbo wa dáadáa pé akú òǹgbẹ àwẹ̀ ń lọ ó kù díẹ̀ àwẹ̀ fẹ́ dé rọmọdọ́nà ó kù títí next month ó máa dé rọmọdọ́nà fẹ́ dé ìjọ wo la máa káṣámú ìjọ wo náà máa káṣámú à ń ba lọ díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀díẹ̀ ara ń ba lọ oníjọba ìlànà kásámù àwọn kan náà ò gbà ìmáàmù bìkan ti sáré announce oníkàlùkù ti ń sáré bẹ́jáde ṣéwù lágbájá níjọba ìlànà mọ́ṣù àwọn kan náà ò gbà wọlé àwọn kan níjọ sátọdé ní pé tí dáfà wa bá sọra máa tẹ̀lé wàláwọ́ kánà bójá fún àwọn ya wèrè pé àfa àwọn ti mọ́ṣù lẹ̀ péjọ sátidé làwọn máa kásámù ń tà wọn kò ká wọn ìjọ sáde làwọn máa bẹ̀rẹ̀ àwẹ̀ oníkàlùkù ṣe bó ṣe fún wọn àti pé àtẹ̀yìntẹ̀ múnjọ sátidé àtàwọn tá múnjọ jímọ̀ àtàwọn tó mú níjọ kíná polúkọ ẹ̀ gbogbo wa ṣáà ti bẹ̀rẹ̀ àwẹ̀ gbogbo wa ti jọ bẹ̀rẹ̀ àwẹ̀ àdúpẹ́ fọlọ́hún alihamudulilayi gbogbo ẹ̀yin tètè bẹ̀rẹ̀ àtàwọn àtàpẹ́ bẹ̀rẹ̀ àtàwọn tí wọ́n fi ti wọn jọ sọ́jọ́ sátidé ó ní tá a fa àwọn bá sọ ni ifu káfà àwọn máa wọnú kànáà lọ báyìí àwọn jọ máa wọ ọbẹ̀ lọ́ọ̀rì kọ́ ni pàfà àwọn òsì ló ń ṣe o wọ́n ní ifu káfà àwọn jẹ́ pósì ló ń ṣe confam káwọn confam ẹ̀ pósì làfà àwọn ń ṣe àwọn máa tẹ̀lé tẹ́bá wá ní kékeré ló dé wọ́n ní àwọn ò ní yapa àfà àwọn kẹ́ ẹ mọ̀ pósì làfà yín ń ṣe ẹ máa tẹ̀lé wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn lè takò àfà àwọn àwọn kan nìyẹn àwọn ní láyé gbogbo ntáfà àwọn bá ti ṣe kò bá gbá wọn wọ náà báyìí àwọn máa ṣe kí ni àwọn máa tẹ̀lé ni kò ká wọn ẹ̀yin lẹ́yìn pé níná inú náà táfà àwọn bá gbá wọn wọ̀já àlìjọ́ náà ní lọ́dọ̀ táwọn táfà àwọn bá gbá wọn wọ náà báyìí lọ́dọ̀ àwọn àlìjọ́ náà ni gbà wọn tó ti gbà pé wúrẹ́ ilé àfa àwọn àfa ni
àgùntàn ilé àfa àwọn àfa ni asín ilé àfa àwọn àfa ni tó ibù wèrè inú ilé àfa àwọn tẹ́ pé wèrè báyìí confam wèrè ni o wèrè ni gbogbo ẹ̀ mọ̀ pé wòròwòrò ló máa ń wí ó ti ya wèrè o wọ́n náà fa ni ẹ̀yin tẹ́ gbarú yẹn kò sí tẹ́ lè gbà ọlọ́njọ́ máṣá ìṣíjú àánú ẹ̀ wò wá ọlọ́run máṣá ìyọ́nú sí wa akí gbogbo wa dáadáa àtàwọn tá tètè bẹ̀rẹ̀ àwẹ̀ àtàwọn tá pẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ gbogbo wa pátá àkìrà wa kọ́lọ́njọ́ ìyọ́nú ọlọ́run ìdùnnú ọlọ́run orí ajẹ́njẹ́ tó ọlọ́run àìníkù ọlọ́run ọlọ́njọ́ máṣá ìjọ máa bá gbogbo wa ọlọ́njọ́ májà pòfo májà ròfo májà tútòfo gbogbo ẹ̀yin ìyá wa lọ́jà ọlọ́njọ́ máṣá ìjẹ́ máa ta àtàjèrè ọlọ́njọ́ máṣá ìjẹ́ máa ta gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ọlọ́njọ́ ẹ̀yin oníṣẹ́ ìjọba ọlọ́njọ́ bá wa ṣe gbogbo yín lẹ́rú ọlọ́run má ṣe yín lẹ́rú iṣẹ́ ọlọ́njọ́ ṣe gbogbo wa lẹ́rú ọlọ́run má ṣe wa lẹ́rú iṣẹ́ má ṣe wa lẹ́rú owó má ṣe wa lẹ́rú ìjọba ọ̀làlá aula wàlá kùwàtà ilà bìlà ilà àlìlà àzí ọlọ́run má ṣe wa lẹ́rú ìjọba ẹrú wọ ọlọ́run má ṣe wa lẹ́rú owó ẹrú wọ ọlọ́run ní kó ṣe gbogbo wa o kí gbogbo wa jẹ́rú wọ ọlọ́run ká máa tẹ̀lé wọ ọlọ́run pẹ̀lú tí wọ ọlọ́run bá fẹ́ ìyẹn gangan ló dájú ọlọ́njọ́ bẹ́ẹ̀ ni kò ṣe fún gbogbo wa ìdùnnú ayérayé ọlọ́njọ́ máṣá ìjọ máa bá gbogbo wa lọ ẹ̀yin yá wa tẹ wà lọ́jà rọ́mọdọ́ náà ó ti fẹ́ tán bí rọ́mọdọ́ náà bá ṣe ń kásẹ̀ ńlẹ̀ coronavirus òun náà tún bá wa kásẹ̀ kó lẹ̀ rọ́mọdọ́ náà bá coronavirus ńlẹ̀ ńgbà tára Abidjan kan bá mi sọ̀rọ̀ ní ṣe lánàá ni àbí last week ni wọ́n ní ẹnu mi làwọn ti gbọ́ pé coronavirus pé rán o lédè French kò ń ṣe coronavirus o coronavirus mo ní virus ìyẹn tún le wọ́n ní coronavirus làwọn ń pè o lọ́dọ̀ tèmi o èmi ò pé coronavirus o àbí mi ò pé coronavirus o ti le ju coronavirus yẹn náà ìbé mi ṣe máa pè tèmi nìyẹn torí àmọ́ bí tẹ́kù ti rí àwọn kan ní COVID-19 báwo ló ń jẹ́ COVID-19 mo ti fẹ́ béèrè wá ìtàn sọ ní COVID-19 níbo lẹ ti rí terminology yẹn tó fi ń jẹ́ COVID-19 tó fi lè tí COVID-19 fi lè wà COVID-18 náà máa wà tó fi lè mú COVID-19 wà COVID-18 náà máa wà COVID-1 máa wà COVID-2 COVID-3 ẹ̀yin lẹ́mọ̀ bí tẹ́ ti rí gbogbo terminology tẹ́ ń lò yẹn tó ọlọ́mọṣẹ́ bá yín yanjú ẹ̀ ọlọ́mọṣẹ́ àyọ̀nù sí gbogbo wa tó ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fi lockdown yìí tó máa fi bò wá láṣìírí nínú àwẹ̀ rọ́mọdọ́nà yìí lọ́wọ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ àtàwọn àfẹ́ onítàjúùdù àwọn onílé látùlì kọ́dírì wọn náà fẹ́ ṣe alájì kádírì àwọn fẹ́ ṣe alájì kádírì àwọn invite gbogbo ẹ̀yin èèyàn òru èní o onílé látùlì èní ni alájì kádírì ti wà lè látùlì kọ́dírì náà pé o but òṣì táwọn ń ṣe làwọn fi bá wọn change ẹ̀sìn pọ́n náà fẹ́ ṣe alájì kádírì alẹ́ ọ̀la lábẹ́ ní títí ṣéwù lágbájá ní ti ṣéwù làkádọ́nà páwọn fẹ́ ṣe làyìn látùlẹ̀ kọ́dírì ojú wa ti gbogbo yín ẹ̀yà fà ẹ wá ń gbé sórí online pé kàkà kéku má jẹ sèse ẹ fi ṣàwádà ní o ẹ máa gbé sórí internet orí internet lẹ fẹ́ gbé sínsìn pé mo ti rí kan bí Naduati ni olórí wọn yẹn ti orí internet lòun ti ń ṣe wọn ṣáà gbà náà ni wọn náà àwọn onígbà náà ní fẹ́ẹ̀ àwọn onígbà náà ni o adúpẹ́ fọlọ́n pọ́lọ́n ṣe gbogbo yín mọ́lé ẹni tó bá béèrè nu yín kó lóun fẹ́ bọ́ta kó lóun fẹ́ lọ ṣe alájì kádírì ẹni tó bá béèrè nínú yín ṣáwọn tó ń gbà kẹ́ lọ kí jímọ̀ tó jọ̀rọ̀ ọyàn lẹ́ẹ̀ máa lọ ṣe láyé látó ọlọ́pàá máa kó gbogbo yín ni á kó gbogbo yín mọ́ bí tẹ́tí ń ṣe tààjù di òṣì tẹ́lẹ̀ ń ṣe yín onírọ̀ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin ọ̀tàjù dùn yín nù lé ní ìsìlámù wí kò sí pẹ̀ ń lọ sí ẹ bá ń ṣí wíńdò yẹn rúmù kò sí pẹ́ ń lọ sí ẹ̀wà náà fẹ́ lọ sí kò ní bàjẹ́ sílẹ̀ dáadáa kátẹ́gùn wọlé dáadáa nígbà tí wọ́n ti tan jẹnẹrétọ̀ fún wa bá mi pa kọ́tì yẹn dé nǹkan tó fà á nìyẹn kọ́tì yẹn náà ló fà á tó fi rí bẹ́ẹ̀ bá pa kọ́tì yẹn dé nígbà tó jẹ́ pé àwọn tí yẹ pé àwọn tó pera wọn ní àáfà ṣéwù sírù sàmánì kútùbù jàlálà
tí wọ́n gbé iṣẹ́ tàájùdù àbí kílẹ̀ náà ń pè tán láwọn ṣiṣẹ́ iṣẹ́ tó láwọn ń ṣe fọ́lọ́hun tí yẹ pé wọ́n ṣe fọ́lọ́hun ara wọn náà ń ṣiṣẹ́ fún wọ́n wá pàtẹ tàjúùdù wọ́n pàtẹ sórí igbá bọ́yẹ pàtẹ sórí igbá àwọn kan gbé jáde wọ́n náwọn ò gba orí igbá gangan orí Facebook làwọn máa pàtẹ tàwọn sí wọ́n ti wá pàtẹ sórí Facebook débi pé àwọn èèyàn ti wá ń wò wọ́n pé ẹwà fàṣẹwù mo rí kan lánàá ó fẹ́ lè ṣépè fún Buhari àtàwọn tó dá tọ́nìkan lockdown èpè ó wá ní gbogbo ilé ìtẹ́sẹ̀ yìí ó kò bá mú o gbogbo ilé ìtẹ́sẹ̀ dálẹ̀ yìí kò bá mú àjiyàn gbogbo alamọ̀ bẹ́ẹ̀ pé lockdown yìí kí lórúkọ ẹ̀ ló fà oníkónílé ó gbélé ni oníkónílé ó gbélé gbogbo alamọ̀ bẹ́ẹ̀ but ẹ̀yin tí ò tẹ́ lọ́rùn kí la fẹ́ ṣe sí ara wa ń ta yín ẹ wá ń torí ẹ bọ́ta ẹ fẹ́ máa ṣe fídíò ẹ kọ́kọ́ COVID-19 èmi ọmọ tó pè COVID-19 ní obi 2019 ẹ lẹ́mọ̀ coronavirus kìnìkan 19 ẹ lẹ́mọ̀ yẹn alájà Basira ẹ̀yin ni ẹ bá mi kó òyìnbó tí bá ti parí kẹ sẹ́ndì ẹ kẹ bá mi sẹ́ndì meaning COVID-19 kí n lọ kà á fúnra mi ọlọ́run ṣàánú wa wọ́n wá mú tàjúdù wọ́n bá nípa àwọn fẹ́ máa convert ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì ń sìn pé ẹ̀yin ìyá wa ẹ máa wo bá ṣe yan náfìlà o kẹ́yìn náà máa dìde ṣé bá náà bí ṣe gbé tàjúdù lẹ́nìyẹn ká tó wá sọ Laylatul Qadri ṣé tẹ́bánà fẹ́ ṣe Laylatul Qadri ó ṣe dandan kí oníkálukú máa lọ sọ́dọ̀ àwọn àfa pé ọ̀dọ̀ ṣéwù lágbájá o àfẹ́ lọ sí Laylatul Qadri lágbájá Laylatul Qadri kìíní kan ọ̀fẹ́ gbogbo owó táwọn àfa fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn wọn wá rówó yẹn gbà ń sìn owó Laylatul Qadri owó Laylatul Qadri pé káwọn èèyàn mú owó wá alájà Laylatul Qadri ọdún yìí o a máa fi yín joyè ń bẹ̀ o wọ́n wá sọ Laylatul Qadri náà bíi wọ́n sọ ẹ́ di bíi kílẹ̀ pé mọ̀lúdìnà bíi yù tó máa ń ṣe wọ́n á tún fúnyàn lóye arígbágunrú àdínì a máa lọ́n ṣe ẹ̀yin ni bàbá àdínì wa ẹ̀yin ni bàbá kìnnìkan èwo ni gbogbo rọ́ndọ̀rọ̀dọ̀ tẹ́ náà ń ṣe kò sí ní tó jọ gbogbo játijàti ẹ̀yin ìyá wa ẹni tó fẹ́ ṣàdúà kó ṣàdúà nù ilé ẹ̀ fúnra ẹ̀ nídìí kẹ́ lọ síbi kankan kẹ́ tó nídìí pẹ́ náà ń lọ sí ìjọ kankan kó tó di pé ẹ̀ ṣàdúà bẹ́ẹ̀ ń lọ sí tàjúdù kankan ẹ̀ ṣe fúnra yín nù ilé Laylatul Qadri tí ó dé sìn tí ẹ pé inú mẹ́wàá tó kù yìí náà ni mẹ́wàá tó kù yìí òun ni wọ́n ní ká wá sí kò sẹ́ni tó mọ̀ pé bóyá jọ báyìí ókè o àwa gbà pé nínú bóyá ìjọ alákọ̀ọ́kọ́ on the 1st nínú bóyá on the 21 bóyá on the 23 bóyá on the 25 bóyá on the 27 bóyá on the 29 wọ́n ní ká wá sí ìkànnù àwọn nọ́mbà yẹn òkè tàbá wá ń wá sínú yẹn ṣé a máa bọ́ síta lọ yan tàjúdù ní àbá máa wà nínú ilé a máa bẹ lọ́hùn fúnra wa nínú ilé wa ni kò ń ṣe pé káwọn àfáà kan wá pàtẹ ìpàtẹ àdúrà ó wá gbé sórí íńtánẹ́ẹ̀tì ó wá ń polówó gbogbo ẹ̀yin yẹn máa bọ̀ irọ́ ni o má dá wọn lóhùn ṣe nǹkan ẹ fúnra ẹnu ilé ẹni mo ti Ìsìlámù gbélé nìyẹn o nídìí kó lọ sí tàjúdù kankan o nídìí káfọ àkọwá ṣèpàtẹ àdúrà pé wá ń wò lórí íńtánẹ́ẹ̀tì gbogbo bóyá ń ṣàdúrà Allahumma innaka afuwwun kìíní kan ṣé fúnra ẹ gbàgbé tóun sọ ṣé fúnra ẹ gbogbo bó bá ṣe mọ ìtàn ọmọ ọmọ kọ wa lọ ṣe èyí tó ò bá wá mọ bó ṣe máa ṣe ṣàdúrà Yorùbá Ọlọ́run gbọ́ Ọlọ́run tó gbédè Chinese tó gbọ́n tí Chinese sọ Ọlọ́run tó gbédè tí kọ́in sọ ó gbọ́ tàwúrẹ́bẹ ó gbọ́ tẹ́ra Ọlọ́run tó gbọ́ gbogbo èdè lọ́lọ́run gbọ́ o ṣé òun ni wà ní gbédè tí wọ́n sọ wà ní ẹ̀mí Ọlọ́run àáfà mi máa dúà ṣe ni àdúrà alájọṣepọ̀ yẹn ni òun ló mọ́ mi lára òun ni mo mọ̀ irọ́ wọn gbá ẹ ní
àwọn tí yẹ kí wọ́n tọ́ yín sọ́nà wọ́n gbá yín ni àwọn tí yẹ kí wọ́n tún sọ̀rọ̀ kọ́ máa sọ pé àwọn tó ń ṣe yìí ò dá o ẹnu tí wọ́n wọ o ẹnu ẹ̀rù ń bà wọ́n láti sọ̀rọ̀ torí pé wọn ò fẹ́ tẹ́ ara wọn náà pariwo pé nísìn mo rí fídíò kan tí ìkọ́nà àwọn àfáà tán sọ pé ká má máa dárúkọ ká má máa ṣe kinní kan ká má máa ṣe kinní kan mo gbọ́ ni o mo ẹ̀ṣẹ̀ gbọ́ náà ní àti bí ìjẹta bí jẹrin ni wọ́n ti ṣe fídíò ẹ̀ àwọn ní ká má máa dárúkọ ká má máa dárúkọ ẹni tó fẹ́ ṣe kinní kan ká má máa dárúkọ irọ́ ni kò sí pé ká má máa dárúkọ nínú ìsìlámù kò sí tó jọ àfáà tí ò bá lè dárúkọ ẹni tó bá ṣèbàjẹ́ òun gangan òbílẹ̀ jẹ́ nítorí pé àwọn èèyàn ń balẹ̀ jẹ́ lójú ẹ̀ kí ló sọ sí àfáà tí ò bá lè dárúkọ oníbàjẹ́ tó bá rẹ̀ tó ṣèbàjẹ́ tí ò bá lè sọ fún bí àwọn tó pàtẹ kíní tó ń pàtẹ mọ̀lúdì tó ń pàtẹ rọ́bọ rébè yìí ìdákẹ́ ẹ̀yin tẹ́ pé ẹ̀yin láàfáà ìdákẹ́ ẹ̀yin ló kó bá ìsìlámù ẹ máa láwọn èèyàn tó ń ṣe jákujàku ẹ wá dákẹ́ ẹ wá ní ẹni sọ ẹni tó bá ń ṣaburú ní kọ́nà bí àwọn tó fẹ́ ṣe tàjúrù sí ọ̀la ń ṣe kọ́nà àwọn òpolówó ẹ̀ sórí Facebook o wọ́n ra yín ṣe wọ́n pérò wọ́n ra yín ṣe kọ́nà kò sẹ́ni tó ká wọn àkókò wá ń bẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti gbé sí gbangba tí gbogbo ayé ti rí àwa máa sọ̀rọ̀ lórí ẹ̀ pé àáfàá lágbájá òun rèé lórí Facebook o òun ló gbé rẹ̀ sórí Facebook gbogbo ẹ̀yin ayé ẹ̀ wo tó ń wí ẹ wá gbọ́n tí Ṣéhù Lágbájá Ṣéhù Làkàdónà ẹ wá gbọ́n tó ń sọ ẹ̀yin wá sọ pé wọ́n ní nẹ́tíwọ̀kì poor ẹ má wọrí nẹ́tíwọ̀kì ẹ ó máa wà alright ó máa wà alright ẹ jẹ́ ká máa maintain ẹ lọ díẹ̀díẹ̀ ẹ wá gbọ́n tí Ṣéhù Lágbájá sọ Ṣéhù Làkàdónà ẹ jẹ́ àgbọ́n tó ń wí wọ́n bá ìsìlámù jẹ́ lójú yín ẹni kọ́ má dárúkọ táwọn èyí táwọn lápòjúwe nígbà tí èèyàn kan sọ pé Jùbìrìlù gọ̀ ẹ̀yin tẹ́ ní ká má dárúkọ yẹn kí lẹ sọ sí èyí ó sọ pé Jùbìrìlù gọ̀ ànábì ọlọ́run àbí màláìkà ọlọ́run ó ló gọ̀ abẹ́ gbọ́ ni kò wá sọ ńkọ́ náà gbangba ló ti sọ o gbangba kí lẹ sọ sí ẹni káàrà máa bá wọn sọ káàrà máa gbogbo yẹn ìmọ̀nì tó lẹ nìyẹn ẹgbẹ́sẹ̀gbẹ́ kò lọ lọ́dọ̀ tiwa tí mọ́nì yẹn bá lẹ ó lè máa sọ bẹ́ẹ̀ pé ẹ̀rọ máa bá wọn sọ díẹ̀díẹ̀ tí mọ́nì tí yín bá lẹ láti bá wọn sọ even àfa Àkọ́rẹ́dé Yunus téèyàn bá ṣèbàjẹ́ wọ́n máa ń dárúkú ẹ̀ ṣé àwọn náà mọ kéwú Sheikh Ibrahim Eleha àwọn gan ò takò kí wọ́n má dárúkọ àwọn gan fẹnu ara wọn kàn wọ́n sọ pé àwọn làwọn ò dárúkọ lọ́dọ̀ ọ̀tá wọn kò wọ́n àwọn káwọn dárúkọ ni pé but nínú kò takò Islam kí wọ́n má dárúkọ ẹni tó bá ṣàbúrú níbo lẹ ti wá rí ìtẹ́ ń gbé káàkiri pé kọ́ má dárúkọ kinní kan kò sọ̀rọ̀ ní gbogbo ọ̀rọ̀ yẹn jàre ẹ̀rọ ti ẹgbẹ́sẹ̀gbẹ́ ẹ̀yin náà ẹ̀wẹ̀ rí tẹ́ mú wá o àfáà wa tó sọ̀rọ̀ wọ́n wá mẹ́rin pé àwọn sàbẹ̀ kan ànábì rán sàbẹ̀ kan lọ sí ọ̀rọ̀ sàbẹ̀ kan lọ sí ọ̀rọ̀ sàbẹ̀ kan lọ sí ibì kan kọ́ lọ gba sàká wá nígbà tí wọ́n ń gba sàká bọ̀ kinní kan wọ́n wá fún sàbẹ̀ yẹn náà ní nǹkan wọ́n fún gift nígbà tí wọ́n fún sàbẹ̀ yẹn ní gift wọ́n fún sàbẹ̀ yẹn ní gift sàbẹ̀ yẹn wá gba gift lọ́wọ́ wọn ànábì wa sọ pé kí ló ń ṣẹ̀yìn èèyàn kan tẹ́ máa ń ṣe báyìí ṣé ọ̀rọ̀ gift ṣé tó sàbẹ̀ yẹn ṣe ṣó lè gbé wọn náà gbogbo wa máa sọ pé kò lè gbé wọn náà òkè àti bàbá wa tó sọ̀rọ̀ wọn á ní kò lè gbé wọn náà sàbẹ̀ tí ṣé n táwọn àfa wa ń ṣe ńlẹ̀ Yorùbá ṣó lè gbé wọn náà àbí ó lè gbé wọn náà lójú onílàákàyè ẹ torí ẹ pé àánú máa gbé wọn wọ náà ṣe fẹ́ fi ntísà bẹ́yẹn ṣe ẹ fẹ́ fi ẹ̀rí ṣáàrí tí ẹ̀kẹ́ mú wá nìyẹn ẹ má máa mú àwọn ẹ̀rí tí ò lọ papọ̀ mọ́ nǹkan kẹ́ máa fẹ́ fi dìfẹ́ǹdì àwọn ẹni bíi wọ́n ṣe mistake tẹ́ bá wá ṣe pé wọ́n ṣe mistake pé wọ́n ṣe gbogbo bí wọ́n bá ti ṣe mistake ni kí wọ́n sọ pé ànábì Muhammad ní gbérí ọdẹ ṣe mistake ló ṣe lọ́dọ̀ tí mistake ni ṣáàbì ní gbérí ọdẹ lọ́dọ̀ tí ẹ máa ní òní gbérí ọdẹ òkè èèyàn tó sọ pé Ọlọ́run tàn wá ní ó kò tí àyà Kùránì ṣẹgbọ́ o ẹgbọ́ o ẹ̀yin náà ti gbọ́ wá sí ẹ̀rí o
onítọ̀hún yẹn kò ti pé àrìjálùkọ̀ wa múnà àlà nìsáì tọ́lọ̀ wọn bá sọ ọ́nù kùránì ó ní ọlọ́run ní àrìjálùkọ̀ wa múnà àlà nìsáì ọlọ́run tọ̀ wá ni ó sọ ṣọ́ṣe mistake ó ní ọlọ́run tọ̀ wá ni má lò ó bẹ́ẹ̀ má tú bẹ́ẹ̀ tó bá tú bẹ́ẹ̀ ò ní tètè jẹ́ èèyàn ó sọ ṣẹ́ni tó sọ orú ọ̀rọ̀ yẹn ṣé mistake ló ṣe lọ́dọ̀ tí torí ìgbàgbọ́ tí torí mọ́nì tí tó lẹ ẹ máa sọ pé ó ṣe mistake ni ẹ máa sọ pé ó ṣe mistake torí mọ́nì tó ṣe kí ni o tó lẹ lọ́dọ̀ tí ó ṣe mistake ni ẹ tí mọ́nì ẹ bá lẹ kò lè gbé ṣẹ́ta gbé dání ìdání a máa sá sẹ́yìn ẹ tí gbàgbọ́ ẹ bá ṣe kí ni o tó lẹ tó weak inú belief Samsung kan tí mo fi síbi kan yẹn tí ma fi ń wo program ẹ tó bá weak nínú gbàgbọ́ kò lè ṣe ń tà ń ṣe a máa jẹ mọ́sá ọ̀rọ̀ létí tí a ní àwọ̀ kí n dárúkọ ń tàwọn ẹ̀yin ní kẹ́ má dárúkọ o ẹ fà wá táwọn ń dárúkọ lẹ̀ o ìgbàgbọ́ tí ní ò gbé o tí gbàgbọ́ tí yín ò bá gbé ẹ̀yin ẹ lọ jókòó tí yín kẹ́ máa kẹ́ fọwọ́ lẹ́rán ẹ má wá excuse fún àwọn ẹni tó ń ṣe aburú o torí pé tí ta bá respect yín láti máa fún yín lésì bó yẹ ká fún yín lésì a respect yín ni kò sí ta fẹ́ gbà lọ́wọ́ yín kò sí ta fẹ́ ọ́fà wa ṣùgbọ́n tẹ́ bá ṣe tó bá dùn wá jù a máa tẹ̀sí fún yín kò sí ẹni torí kò sí bóńtò ṣe lè tó mi ni wojú ẹ̀ wò torí pé n tẹ́ sọ yẹn kò sẹ́rì fún ìyẹn fún àfáwà tó sọ̀rọ̀ ni o mo mọ̀mọ́ fún yín lésì báyìí ni mo jẹ mọ́sà yín létí tí ni torí pé kò sẹ́rì kankan nínú kùránì pé má dárúkọ aláburú kò sẹ́rì kankan nínú àdìs pé má dárúkọ aláburú irọ́ ni ẹ̀yin tẹ́fẹ́ kóòtì sàábé tó ṣe tí ò dé àwọn ìtẹ́yìn dárúkọ sàábé yẹn ẹ mọ̀ pé kóòtì sàábé yẹn ẹ dárúkọ ẹ̀ ànábì ò dẹ̀ dárúkọ ẹ̀ ṣe ẹgbẹ́ ìrántí ya ẹ ti takò ànábì mọ́mọ́ ẹ kóòtì orúkọ sàábé yẹn ẹ wá ní pé kábàlè dá sàábé yẹn mọ̀ ni ẹ kábàlè dá aláburú ìmọ̀ náà ni àbẹ́yìn náà dárúkọ sàábé tó ṣe ń tálọ́ mọ́mọ́ bá wí fún wọ́n ìtẹ̀ dárúkọ sàábé yẹn àwọn èèyàn fẹ́ sọ sórí nípa sàábé kan wọ́n á kọ orúkọ ẹ̀ sílẹ̀ wọ́n á ní ànábì ò dárúkọ ẹ̀ ànábì ò dárúkọ ẹ̀ but ẹ̀yin kọ orúkọ ẹ̀ sílẹ̀ ok Ìmáàmù Buhari ṣe mistake ló fi kọ orúkọ ẹ̀ lẹ̀ àbí Ìmáàmù Muslim ló ṣe mistake ló fi kọ orúkọ ẹ̀ lẹ̀ kẹ́bà lè máa ka orúkọ ẹ̀ àbẹ́yìn kẹwàá ní pé àárín eléyìí ò sínú uslubu dáwà ẹ̀yin gbọ́ngàn lẹ̀ gbọ́ uslubu dáwà yìí uslubu dáwà tẹ́ máa ń pariwo ẹ̀yin onírọ̀ yìí tẹ́ máa ń pè kọ́kọ́ ní uslubu dáwà nílẹ̀ Yorùbá uslubu dáwà àti ilẹ̀ Yorùbá ṣé bó ṣe wà lọ́dọ̀ àlábí mọ́mọ́ nìyẹn ṣé uslubu ilẹ̀ àwọn àfáà ilẹ̀ Yorùbá tí ẹyọ kan tó bá dìde tó bá ṣe wáàsí gbogbo wòròwòrò tó ń wí ni pé Jùbìrìlù gọ̀ tó bá sọ ní ilẹ̀ Lárúbáwá wàláì wọ́n á pa ni ṣe rọ ni pé ó sọ òṣì ọ̀rọ̀ báyìí lẹ́nu fẹ́ balẹ̀ ayé jẹ́ òfin gbé nílẹ̀ Lárúbáwá tó bá yẹ pé Lárúbáwá ni òfin gbé pé ó sọ adúrú ọ̀rọ̀ báyìí òfin bẹ̀sìn Ọlọ́run jẹ́ ẹ̀wọ̀n arópònú ọ̀dẹ̀ míì tó pẹ̀ láàfà òun náà wá ṣí àrú ẹ̀ sọ́dọ̀ ẹ̀ ọ̀dẹ̀ òun náà ṣí ẹ̀ inú òun náà wá dùn pé yes ọba àfúnlẹ́sì alẹ́fúnlẹ́sì ọ̀rọ̀ yín kò sọ̀rọ̀ nú ọ̀rọ̀ yín gbogbo yín ẹ̀jọ́ nítumọ̀ ní jàre kẹ́ra òtún kó wájú mi tí bá respect yín mo kàn tí ẹ̀ wù mí kí n respect yín ni tí bá fẹ́ respect yín ẹ̀ nítumọ̀ sí mi tó tọ́ ni àti wọ́n tó ṣí ẹ̀ àti ìwọ tẹ́ gbogbo yín gbé kiri ọ̀rọ̀ yín ò nítumọ̀. bàbá olókùúta aleykum salam mo wà lórí prógámù ni bẹ́ẹ̀ni máa bá yín transfer èló ni náà o ti sápò lórí kí náà porúkọ ẹ fẹ́ béèrè pé lólówó ọ̀rọ̀ yín ò nítumọ̀ téèyàn bá sọ nǹkan nínú ìsìlámù o ẹ̀rí wà kó dárúkọ ẹni tó ṣèbàjẹ́ ànábì mọ́mọ́ ò sí ń bẹ̀ tí fìrì àwọn náà fi balẹ̀ Ọlọ́run jẹ́ àbálọ́ mọ́mọ́ wà ń bẹ̀ ní ṣó wà ń bẹ̀ ṣojú ẹni fìrì àwọn náà fi balẹ̀ ayé jẹ́ ṣojú ànábì mọ́mọ́ ni fìrì àwọn náà fi balẹ̀ jẹ́ ṣojú ẹni kò sí ń bẹ̀ náà wáyé tọ́lọ́ wa sọ sítórì ẹ̀ fáwọn mọ́mọ́ kò yẹ kẹ́ ní làákàyè lórí pé gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń sọ̀rọ̀ ni o ṣé kò yẹ kí làákàyè ti gbé pé ṣáànà bí wà láyé fèrè àwọn náà ni kò sí láyé fèrè àwọn náà
ṣó wà láyé Kárúnà ni kò sí láyé Kárúnà náà wá ìtọ́lọ́wọ́n bá wá kọ́ lẹ̀ kí lọ́lọ́run kọ́ lẹ̀ fún kí lọ́lọ́run kọ́ sínú Kùránì fún wá ìtọ́lọ́run jáǹkì wọn náà wá ìtọ́lọ́run fi kọ́ lẹ̀ tí ò bá yẹ pọ́lọ́run fẹ́ kẹ́ máa sọ̀rọ̀ wọn kẹ́ máa dárúkọ wọn wá ìtọ́lọ́run dárúkọ Fìráúnà nù Kùránì wá ìtọ́ dárúkọ Kárúnà nù Kùránì wá ìtọ́ dárúkọ Ámánà nù Kùránì wá ìtọ́ dárúkọ àwọn ìjọ Áàd nínú Kùránì wáyé tó dárúkọ Abúláàbì nínú Kùránì wáyé kéwu yóò débẹ̀ ẹ mọ̀ pé kímọ̀ tó wà bẹ́ẹ̀ nípa aláburú ẹ dárúkọ ẹ ìtumọ̀ ẹ nìyẹn ìtumọ̀ ẹ gangan nìyẹn ẹ dárúkọ ẹ ẹ̀yin wàá mọ̀ débẹ̀ kéwu yóò débẹ̀ ẹ Saheed Shittu ò mọ̀ kéwu ẹ̀yin tẹ́ mọ̀ kéwu tẹ́ ẹ gbọ́ Usulubu Dawa yìí Usulubu Dawa táwọn èèyàn ńgbà tẹ́ ń lo Usulubu Dawa àti ti yín fáwọn àfẹ́ ẹlẹ́bọ yìí ṣé wáàsí yín mẹ́pa ṣó mẹ́pa lára wọn ìbéèrè question ni o ẹ lè fèsì nígbà tẹ́ ń lo Usulubu Dawa àti ilẹ̀ Yorùbá yín pẹ̀lú wọn ṣé wáàsí yín mẹ́pa lára àwọn àfẹ́ ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá ṣó mẹ́pa lára wọn gbà tó jẹ́ pé kò ń ṣe ìtọ́lọ́hún gbélẹ̀ kò ń ṣe táwọn ọmọ gbélẹ̀ lẹ́ ń sọ ọ̀lẹ ní ọ̀lẹ ẹ fẹ́ jíṣẹ́ Ọlọ́run bọ́lọ́run ṣe sọ bẹ́ẹ̀ ń ṣe wá ara ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ tó bá pẹ́ bẹ́ẹ̀ ń ṣe ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ yẹn tẹ ọ̀rá yín sọ tẹ́fẹ́ máa jẹ mọ́sọ̀ àwọn létí tí tó bá pẹ́ bẹ́ẹ̀ lànà mọ́mọ́ náà ṣe sọ ni wọ́n ò ní ju àná mọ́mọ́ lóko ní Tọ́ìfù wọ́n ò ní ju ànábì mọ́mọ́ ní òkò nílùú Tọ́ìfù wàláì wọ́n ò ní ju lóko ní Tọ́ìfù tó bá pẹ́ bẹ́ẹ̀ ń ṣe ń sọ yìí lànà bí ṣe sọ o wọ́n ò ní ju lóko ní Tọ́ìfù tó bá pẹ́ bẹ́ẹ̀ ń ṣe ń sọ yìí nísìnyí o ẹ̀yin àfọ̀ ní Usulubu Dawa tó bá pẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí o tẹ̀ ń bá àwọn aláburú yìí wí o ni àná mọ́mọ́ ṣe bá wọn wí ní ànábì Ibrahim ló ṣe bá wọn wí ló ṣe ń bá wọn sọ wọn ò ní ju ànábì Ibrahim sínú náà ẹ̀yin lẹ́yìn lẹ nínú gbàgbọ́ ẹ̀rù ń bà yín láti jíṣẹ́ Ọlọ́run bọ́lọ́run ṣe sọ ẹ̀rù ń bà yín ni ẹ jẹ́wọ́ ẹ̀rù ń bà yín ẹ̀mí yóò gbé ẹ wá ń tìràn mọ́ Usulubu Dawa Usulubu Dawa rọ́dọ̀rọ̀dọ̀ wọlé ń gbé kiri ẹ̀yin tẹ́ gbẹ́ Usulubu Dawa yìí ṣé Usulubu Dawa àtàwọn bí gbélé nìyẹn ṣé tọ́lọ̀ ń gbélé táwọn ọmọ gbélé nìyẹn kò ń ṣe yẹn o lọ́lọ́ ń gbélé o kò ń ṣe táwọn ọmọ gbélé nìyẹn o Usulubu Dawa báwọn Usulubu tó bá ń lò lẹ́yìn náà máa lò pẹ̀lú wọn ọlọ́run ẹ gbọ́kùnrin níye ọlọ́run ní wàyín uditum udina tẹ́ bá lẹ́ dí àwa náà dé tẹ́ bá lẹ́ ya wèrè àwa náà burú ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹ gbọ́ yé ni Usulubu tó bá ń lò lẹ́yìn náà máa lò fún wọn tó bá ń lo Usulubu pé àwọn ya wèrè ẹ̀yin náà máa dúró tì wọ́n lọ́rùn tán ni ìtumọ̀ ẹ̀ nìyẹn ìbẹ́ ń ka Kùránì kò yé yín àwọn èèyàn balẹ̀ Ọlọ́run jẹ́ ṣáfẹ́ ẹlẹ́bọ wà nù láyé àná bí mọ́mọ́ ni ṣáyìn ráfẹ́ ẹlẹ́bọ láyé àná bí ẹ̀yin àfọwọ́ ní Usulubu Dawa ẹ̀yin ní Usulubu Dawa ṣe ráfẹ́ ẹlẹ́bọ láyé àná bí mọ́mọ́ ṣe rí wọn rí pé láyé àná bí mọ́mọ́ o àwọn àfẹ́ ẹlẹ́bọ wà láyé àná bí ṣe rí wọn rí lẹ́sẹ̀pẹ́ ẹ̀rí kan nínú wọn lẹ́sẹ̀pẹ́ ẹ̀rẹ́yọ kan kí wàá lẹ wá ń wí kí wàá lẹ́yìn tá lẹ wá ń tàn láyé ṣáà wà nù múgùn ní tẹ́ máa fi rọ́bọ̀rẹ́bẹ̀ títí yàn lẹ tẹ́lẹ̀ jíṣẹ́ Ọlọ́run bọ́lọ́run ṣe sọ tẹ́lẹ̀ jẹ́ bọ́lọ́run ṣe sọ ẹ̀rù pàwọ́ wà nù múgùn ni wà lè jẹ́ṣẹ́ Ọlọ́run bọ́lọ́run ṣe sọ ẹni tó bá ń jẹ bẹ́ẹ̀ ẹ̀yin wá ń fà sẹ́yìn torí pé yín lẹ̀ ìmọ̀ni yín lẹ̀ ìmọ̀ni tí ó lẹ̀ ẹ̀yà fẹ́ máa push that into people throat ká tẹ̀lé full step yín full step wo ṣìwèrè wo lẹ́gbẹ́lẹ̀ ká máa tẹ̀lé full step ọ̀lẹ́ bẹ́ẹ̀ pàwọn náà tẹ̀ bẹ́ẹ̀ pàtẹ ẹ̀gbọ́n tọ́lọ́hún sọ yé ẹ̀fẹ́ rí program ọ̀tún ọpọlọ wa sí tẹ́sítì tí yín irọ́ o ẹ̀yin lẹ́yìn lẹ́ nígbàgbọ́ yín lẹ̀ ìgbàgbọ́ yín ló lẹ láti jíṣẹ́ Ọlọ́run fáwọn èèyàn ìgbàgbọ́ tí wò lẹ ó dúró di gbé papẹ́ tọ́lọ́run wéré tánà bí wéré orí ẹ̀dẹ̀ la wà ààrẹ bẹ̀rù Ọlọ́run ló sọ ọ́nù Kùránì Kẹ́rímù ẹ̀yin ká ní ẹ̀ gbàgbọ́ Ọlọ́run ní wala takhshawhum má bẹ̀rù wọn o wà ṣáó ní àwọn Ọlọ́run ní o bẹ̀rù in kuntum mu'minin tó bá jọ nígbàgbọ́ òdodo ẹ̀yin ká ní o ó ti di once upon a time lọ́dọ̀ yín ẹ lè ká ní pọ̀tí tẹ̀ ń kà ẹ̀ gbàgbọ́ kọ́lọ́ máa ṣàánú wa ẹ̀yin àwọn tó fẹ́ ṣe tàjúdù sí ẹgẹ bọ́tà kẹ́ máa sọ fún wọn ẹni tó bá gbé pósítà síta àpèjúwe mo mú wa o ẹni tó bá gbé pósítà síta tó pariwo pé
ṣéwù lágbájá fẹ́ ṣe mọ̀lúdì náà ó fẹ́ ṣe kílẹ̀ ń pè Laylatul Qadri torí pé ti lẹ pósítà yẹn ẹ pariwo síta pé ṣéwù lágbájá lé ṣéwù làkàdó nà tó lẹ pósítà o pé ẹ̀yin èèyàn ẹ má bọ́ ń bi tàjúdù òun o ẹ má dá lóhùn o ní tí ẹ kẹ́ ṣe nìyẹn ṣùgbọ́n ọ̀lẹ́ni ẹni sọ ìmọ̀ ni yóò gbé ẹ máa wò pé ẹ fẹ́ tẹ́ lọ́wọ́ ṣéwù ẹ fẹ́ kó bu yín ẹ fẹ́ kí ṣéwù làkàdó nà kó bu yín ẹ fẹ́ kí ṣéwù lágbájá kó bu yín tálẹ́ntàn ẹ fẹ́ kó bu yín ẹ wá náà ń jíṣẹ́ ọlọ́run ẹ rà máa sọ ànábì gan ọ̀rá ń bá wọn sọ ni ànábì rà ayébọ̀dà ànábì ti bá wọn sọ díẹ̀díẹ̀ náà fi yọ sọ́ọ̀dì sí ọ̀rá ń bá wọn sọ díẹ̀díẹ̀ náà fi yọ sọ́ọ̀dì sí ó ń bá wọn sọ díẹ̀díẹ̀ ṣáfà ẹlẹ́bọ̀ wà láyé ànábì tóun náà fi bísímìlà ìdípò ọ̀fọ̀ láyé ànábì ẹ mú jáde ẹ bá ti mẹ́rin yẹn wá wọ́n fẹ́ wo sùlùmù táwọn ìmọ̀ fi bá ẹlẹ́bọ̀ ní ìsìlámù sọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀tọ̀ lẹ́lẹ́bọ̀ ọlọ́run ní ẹ pèpè sẹ́sìn bìlì ikímọ̀ ọlọ́run ní ẹ pa àwọn èèyàn sẹ́sìn bìlì ikímọ̀ àwọn ta ni o àwọn ẹni tó hàn tí ìgbẹ́sìn yìí ọlọ́run ní ẹ bá wọn sọ̀rọ̀ bìlì ikímọ̀ lápèjúwe ẹ wo brọ́dà wa Yusuf Adépọ̀jù ẹ wo brọ́dà wa Yusuf Adépọ̀jù tó bá ń bá wọn Christian sọ̀rọ̀ bìlì ikímọ̀ wàlímọ́ yìí sàtúlẹ̀ asana ẹ gbọ́ bó ṣe ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àwọn wáàsí tó rẹwà wọn ń bá wọn sọ pẹ̀lú ọpọlọ wọn bá ìyẹn àwọn tí ọlọ́run ní ẹ̀pà àwọn ìyẹn sẹ́sìn bìlì ikímọ̀ ìyẹn lọ́lọ́run wí ẹni tó ti wá wà nú ẹ̀sìn tó jẹ́ lẹ́bọ ikímọ̀ wo lẹ fẹ́ lò uslubu wo lẹ fẹ́ lò ẹ lọ mú wá látọ̀dọ̀ ànábì Muhammad tó jẹ́ lẹ́bọ ni o tó wà nú Islam tó wá tún dúró tó tún pè rẹ̀ àkábírà mi náà lè mú jìrì mí làwọn yẹn ẹ gbọ́yé ni ìrẹ́lẹ̀ mọ̀ kéwù àwọn yẹn gbọ́ngàn kọ́ ni àwọn yẹn kọ́ ni àyè mọ́tà kí ni ànábì pè wọ́n náà o anabi pè wọn lórúkọ kan sallallahu alaihi wasallam ayi matal mudilun àbí kí ni àbára anabi ṣe pè wọn àwọn aṣíwájú tó jẹ́ pé wọ́n sọ nínú àwọn olórí ibú làwọn yẹn àyà kan wà ní Kùránì ẹ̀rẹ̀ sọ pé irọ́ o kò ń ṣe àwọn ló ń bá wí ọlọ́run ní àyà Kùránì ni o àyà Kùránì ni o àyà Kùránì ni o ọlọ́run sọ pé àyà yẹn ẹgbọ́n tó ọlọ́run wí fáwọn àwọn aṣíwájú ọlọ́run ní fàkọ́tì ìlú àyè mẹ́tàlì kúfúrì iná òwúlá ayé mánálàhùn ọlọ́run ní ẹgbógun ta ṣé kàdámọ̀ ló kó tiẹ̀ bí ṣé kàdámọ̀ ṣe kó tiẹ̀ èmi náà ṣe ń kó tiẹ̀ ṣé kàdámọ̀ ṣe pé ẹgbógun ta àwọn máa mú àwọn ọlọ́run ní ṣé kàdámọ̀ wọ́n jẹ mọ́sá ọ̀rọ̀ yẹn bọ̀ wọ́n ń jẹ́ bọ̀ nígbà ṣé kàdámọ̀ máa parí ọ̀rọ̀ yẹn wọ́n wá kó ti ayé yẹn pé fàkọ́tì ìlú àyè mẹ́tàlì kúfúrì ọlọ́run sọ pé wọn ò sí pa wọn lọ́run sọ pé ẹ bá wọn ìmáàmù ẹlẹ́bọjà ń tọ́ sọ nìyẹn ṣẹ́kàdámọ̀ ló tu bẹ́ẹ̀ wàláì ṣẹ́kàdámọ̀ ló tu bẹ́ẹ̀ ṣẹ́kàdámọ̀ ló tu bẹ́ẹ̀ ọlọ́run ṣẹ́kàdámọ̀ sọ pé ẹ bá wọn àfẹ́ ẹlẹ́bọjà ní pé fàkọ́tì ìlú àyè mọ́tàlì kúfúrì nípa ẹ bá wọn aṣíwájú ẹlẹ́bọ àwọn àkábírà mi náà lè mú jìrì mí ọlọ́run ní ẹ gbógun ti wọn ṣé ìtẹ́yìn wa ń sọ pé kára máa jẹ mọ́sà wọn létí àgbà yín wọlé àgbà wọlé àgbà wọlé ẹ máa ń ka tírà àwọn àáfàá tó ba ilẹ̀ ọlọ́run jẹ́ lọ́dọ̀ yín ẹ máa kóòtù tírà torí pé àwọn èèyàn ń sọ ọmọ Nàìjíríà ẹ lè dárúkọ wọn ẹ lè dárúkọ gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan àáfàá alágbájá kìnnìkan ó ṣe báyìí ẹ máa ka sórí àwọn ẹni tó ti lọ tán ṣe tí ò da ẹ̀dẹ̀ ń dárúkọ wọn wá ìtẹ́ ìgbórúkọ wọn mi bọ̀ tó pé ẹ̀fẹ́ tó bá gbọ́mọ Nàìjíríà ni táwọn ọmọ ẹ máa bú yín ẹ máa dárúkọ wọn ẹ ní dárúkọ wọn ṣùgbọ́n àwọn àtẹ́rẹ́pọ̀ eléyìí ọmọ ilẹ̀ Lárúbáwá ni kò ń ṣe ọmọ Nàìjíríà tẹ́ bá dárúkọ ẹ ní problem torí ẹ̀ ṣe ń dárúkọ alábòsí ni alábòsí ni límọ̀ takulu mọ́ la tẹ̀ fàálù kàbúrà mọ́kìtán indalayi à ń takulu mọ́ la tẹ̀ fàálù ẹ̀ ń ka gbogbo tẹ́ ẹ lè ṣe lẹ́ ń sọ ẹ̀yin tẹ́ ẹ sọ pé kọ́ má dárúkọ ẹ̀ dárúkọ sàábẹ̀ yẹn kí lẹ́ ń sọ fún ta lẹ́ ń tàn ẹ dárúkọ sàábẹ̀ yẹn àbẹ́ dárúkọ sàábẹ̀ tá lọ́mọ mọ́ sọ wọ́n ẹ̀ tẹ́ sọ pé sàábẹ̀ kan tẹ́ forúkọ ẹ̀ ṣe sàárà kẹ́ má dárúkọ ẹ̀ pọ̀tẹ́ dárúkọ sàábẹ̀ yẹn náà àbẹ́ dárúkọ sàábẹ̀ yẹn pé sàábẹ̀ kan ẹ̀ dárúkọ ẹ̀ ẹ má ṣàbòsí ẹni tó bá ń ṣèbàjẹ́ ẹ dárúkọ ẹ jẹ́ káyé mọ̀ pálá burú ni ẹ pariwo ẹ síta káwọn èèyàn bá lè mọ̀ pálá burú ni ṣùgbọ́n ẹ wá áìdì ẹ wá fi pamọ́ ibo tálẹ̀ ń tàn ìyẹn ò lọ lọ́dọ̀ ti wa kò lọ lọ́dọ̀ ti wa sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh mò ń ṣe program lọ́wọ́ tari
Lukman Lukman ló ń pè o anyway àwọn ògbà ìtẹ̀yìn sọ yẹn wọlé o lọ́dọ̀ tí ó lè lọ o pẹ̀lú ọ̀dọ̀ tí wàá gbọ́n ju gbogbo wóróworó làwọn ká gbogbo yẹn sí yẹn gbọ́ àgbà wọlé ẹni tó bá ń ṣèbàjẹ́ bí àwọn tó bá polówó tó fẹ́ ba ìsìlámù jẹ́ tó ti gbé rẹ̀ síta ẹ má jí sòrú ẹ ìsìlámù ò tako Ànábì Ibrahim kò wojú wọn wò kó tó sọ kó tó náà jù síná ṣé ó wojú alábòsí wò ni bọ́tẹ̀ yín àfọ́ àwa ẹ̀fẹ́ jọ bú yín ẹ̀fẹ́ tẹ́ lẹ́fín áìdì ẹ̀fẹ́ tẹ́ ẹ̀fẹ́ kọ́ yẹ̀yẹ́ yín kọ́ járánkì yín torí pé ìjọba ti sọ wọn bú yín ẹ̀wà ọ̀rá ń pẹ́ ẹ̀yìn àwọn alábòsí náà máa ń sọ pé ẹ bá ọkùnrin sọ̀rọ̀ kó má dárúkọ mọ́mọ́ ọ̀fà òfò ṣìwèrè wo lẹ́ ń sọ ẹ̀yìn ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ kó má dárúkọ mọ́mọ́ ọ̀fà kó má dárúkọ kìnnìkan èmi ń dárúkọ gbogbo àwọn tẹ̀mí ń sọ lọ ní o gbogbo ẹ̀rí yín kò wọná gbogbo ẹ̀yin tẹ́lọ so pẹ̀lú bàbá wa tẹ́lọ tó pẹ̀lú wọn lẹ́yìn bí bàbá ẹ bá wa sọ fún pé kó má dárúkọ ẹ gbádùn kó má dárúkọ ta ni kó má dárúkọ mọ́mọ́ ọ̀fà abẹ́ ẹ̀gbọ́n tí mọ́mọ́ ọ̀fà sọ ni ẹ̀gbọ́yé ọ̀la sátidé ó ń lọ pé mo ti parí ti Sùlàímọ̀ Fàrúkù ọ̀la sátidé ìmáàmù Ọ̀fà lọ pìpíà àwọn àfáà tó fẹ́ gbà ẹ́ lẹ́yìn kọ́ lọ mú púrúfù tó jiná látẹnu ànábì Muhammad kọ́ lọ mú wá tó bá ti mú wá látẹnu ànábì má gbà wọlé pé ànábì ni má dárúkọ ẹni tó bá ń ṣẹbọ nínú Ìsìlámù o kí wàá ló ń preach kí lànà mọ́mọ́ preach kí lànà bí preach ọlọ́run ni la tushrik billah Sayyidina Lukumanu ó sọ fọ́mọ ẹ̀ pé ìwọ ọmọ mi má ṣẹbọ sọ́lọ́run o inna ṣíríkà dájúdájú ẹbọ yẹn o la zulumun azim àfàwa ni ẹ má ṣoògùn tó le èyí tó rọ̀ èwo lògùn tó rọ̀ tó ní ká ṣe èwo lògùn tó rọ̀ ó sọ jáde ẹ má ṣoògùn tó le ṣé ìsìlámù ní kẹ́ ṣoògùn tó rọ̀ ṣé ìsìlámù ló sọ pé kẹ́ ṣoògùn tó rọ̀ ẹ̀yin àfa alábòsí tẹ́yìn náà gbọ́ ṣé ìsìláàmù ní kẹ́ ṣoògùn tó rọ̀ ìwọ lògùn tó rọ̀ tí ìsìláàmù gbé lẹ̀ tó ní àṣẹ ògùn tó rọ̀ dà èmi ò ní misquote yín láyé ń tẹ́ ẹ̀ sọ mi nínú ẹ̀ sọ ń tó bá sọ yẹn èmi máa sọ̀rọ̀ lé lórí òfin tó dẹ̀ kò dẹ̀ sófin tó mú mi pé mo ṣe sọ tó sọ irọ́ kò sófin tó mú mi ń tó bá quote tí bá bẹ́ẹ̀ rí quote ẹgbọ́n tó wí irọ́ ló ń pa pẹ̀lẹ́ rí nínú ìsìláàmù òfin ẹ̀ ò mímì láéláyé torí mi ní parọ́ mú ẹ tó bá parọ́ mọ́yàn ọ̀tọ̀ ẹgbọ́n tó wí o ohun tó wí kò sí inú ẹ̀sìn wa ìwọ náà lọ gbé tiẹ̀ jáde wàá lọ sọ tiẹ̀ ni pé irọ́ ni mo lè sọ bẹ́ẹ̀ káfí bísímìlà dípò ọ̀fọ̀ mo lè sọ ìwọ náà bọ́ọ̀tà kó lọ sọ tiẹ̀ èmi á tún sọ lé pé n tó sọ yẹn irọ́ ló ń pàṣẹ n tọ́ lọ́hún wíre n táná bí wíre ojú ayé á dẹ̀ máa là pé irọ́ lẹ̀ ń pa òdodo á dẹ̀ máa fojú wọn á máa clear pé ẹni tó ń parọ́ rẹ̀ ẹni tó ń sòdodo rẹ̀ káwá máa wọ ẹni tó máa ṣẹ̀sìn inú gbogbo wa káwá máa wọ ẹni tó máa ṣẹ̀sìn gbogbo yẹn máa rí pé ẹlẹ́sìn làwọn eléyìí o wọ́n kàn pọ̀ra wọn láàfáà ni o aláburú gidi òun làwọn eléyìí wọn kì í ṣàfà ọ̀ọ́bá àlọ́ so mọ́ yín lẹ́sẹ̀ kan ní bàbá ẹ wa ẹ bá wa ṣe kínní kan kò sọ̀rọ̀ lọ́rọ̀ gbogbo yín kẹ́ kóra yín kò ń bí àti gbogbo yín papọ̀ ni o àti bàbá wa tó sọ̀rọ̀ kò sọ̀rọ̀ lọ́rọ̀ yín mo rọ́bìṣì ọ̀rọ̀ yín torí pé ọ̀rọ̀ tẹ́ sọ kò tẹ́ wọn kò lọ papọ̀ mọ́ ohun tá à ń sọ ni pé àwọn pípù yìí balẹ̀ ọlọ́run jẹ́ wọ́n dẹ̀ gbé sí gbangba pé táwọn ń ṣe rèé ṣé ìsìlámù ní ká má sọ kò sẹ́rì fún ẹgbẹ́ yẹn sẹ́gbẹ̀ ẹ̀yin onítàjúdù tẹ́ ń ṣe pàtẹ tàjúdù kò sínú ìsìlámù pé wọ́n ń pàtẹ ẹ̀kọ́ àwọn ìyàwó níyàwó ẹ̀ fẹ́ ṣe Laylatul Qadri Laylatul kówómi Laylatul kìíní kan ìrọ́lẹ̀ ń pa kò sí tó jọ àwọn bàbá wa yóò ní sọ òtó pé wọ́n fẹ́ tẹ́ lọ́wọ́ àwọn tó máa bú wọn ò ní sọ ò ẹ̀mí wọn ò gbé o èyàn tó sọ pé Jùbìrìlù gọ̀ ọ̀hún lè fèsì lórí ẹ̀ ọ̀hún ṣe fídíò kan wá bọ́ta kan wá dúró tì lọ́rùn pé ó ṣe máa sọ pé Jùbìrìlù gọ̀ nínú ìsìlámù wa ó ṣe máa sọ pé Jùbìrìlù gọ̀ kàn ní sọ ẹ̀rù ń bà wọ́n láti fúnrú ẹ̀ lésì èyàn tó sọ jáde lẹ́nu ara ẹ̀ pé tí ò bá ṣe pàǹtí ju ọlọ́run ni ṣé Sọ̀látùl Fàátì ṣó ń ṣẹgbẹ́ ọlọ́run bí ṣó yẹ kí irú ẹ̀ jáde lẹ́nu àfáà ẹ wá náà ń dárúkọ ẹ̀ irọ́ ẹ wá náà ń dárúkọ ẹ̀ ó ní pé tí ò bá yẹ pàǹtí ju ọlọ́run ọba Allah ó ní tí ò bá yẹ pàǹtí ju Allah ọlọ́run ọba tó dá wa tí ò bá yẹ pàǹtí ju ẹ̀ ni
ṣé sàlátì lè fa tí tó máa ń kà yẹn ṣó ń ṣẹgbẹ́ ọlọ́run bí ṣó yẹ kí wọ́n ẹ̀ jalè lẹ́nu àfa kẹ́yìn àfa kan wá ẹ̀yìn àfa kan tẹ́ pẹ́ra yín láàfa kẹ́ wá dákẹ́ ṣó yẹ kẹ́ dákẹ́ àwa tá wá ń sọ ẹ̀yìn kan wá ń dìde ẹni ẹ má dárúkọ wọn ẹ pé ìtẹ́ ń sọ pé ká má sọ yẹn pé ká má sọ ọ̀rọ̀ jáde tá a bá lo wọ́ọ̀dù tí ẹ ká lò fún yín inú yín máa bàjẹ́ láàárọ̀ ìdìbò mi fẹ́ bá inú jẹ́ ó ṣàárọ̀ jímọ̀ tí bá lo wọ́ọ̀dù yẹn tí ẹ kí n lò fún yín ṣùgbọ́n tọ́rọ̀ bá débẹ̀ máa padà lò fún yín tẹ bá kọ̀ntínú ni o tẹ bá kọ̀ntínú máa lo wọ́ọ̀dù yẹn fún yín ẹ ríra yín pé ẹ ti ẹ jẹ́ kọ̀ọ̀kan ẹ wọ́ọ̀tì nothing níwájú wa torí ẹni tó bá ti sọ tó takotọ lọ́hùn níwájú tiwa wallahi kò wọ́ọ̀tì anything níwájú tiwa yìí iwájú èmi lèmi ń sọ o mi ò sọ bí àfọ àwọn àfọ àkọ́kọ́ èmi ń sọ wọn ní ọ̀dọ̀ tèmi ni o tó bá ti sọ̀rọ̀ kan tó takotọ lọ́hùn sọ o what anything níwájú mi ọ̀tọ̀ láláìmọ̀ kan tó bá yín sọ tiẹ̀ máa ń pa láìmọ̀ kan ni especially ẹ̀yin tẹpẹ́ra yín láàfà tó bá ti sọ̀rọ̀ kan tó bá tako sìlámù wàá gba èsì ẹlẹ́kùnrẹ́rẹ́ tó ní tí wọ́n gan máa mọ̀ pé yes ọmọ yìí kó èsì fún mi ó kò bò mí tààrà tí wọ́n gan máa rí pé àṣọ́ọ̀tì ẹ̀ worth anything níwájú ẹ̀ bẹ́ẹ̀ ni tòótọ́ ni mi ò ṣeré kó mọ̀ ṣeré ni èmi ò bá yín ṣeré lọ́kàn pẹ̀lú yín èmi ò wá kọ́sítọ́mà èmi ò dẹ̀ ní kó láìkì mi ò ní o láìkì mi ní o tẹ̀lé ti bá sọ mi ò ní o gbọ́n ti bá sọ wàhálà tiẹ̀ nìyẹn kí lọ́lọ́run wí kí lànà bí wí lèmi ń wí kí lọ́lọ́run wí kò ní bàjẹ́ fún yín bàbá wa láti Saudi Arabia alábòsí ni wọ́n alábòsí gidi àwọn alábòsí inú ẹ̀sìn àwọn èèyàn bẹ̀sìn jẹ àwọn kan wá ní kinní kan ẹ̀wà kò sí tó kàn mí pẹ̀lú yín o èmi ń ṣe tèmi lọ ni o èmi ò wá kọ́sítọ́mà mi ò fẹ́ kẹ́ láìkì mi ara like mi mo like Saheed Shittu but kíní kan kí ló kàn mí pẹ̀lú yín ṣé èmi fẹ́ kẹ́ like mi ni system wa bóyá torí it tó wà nínú hòtẹ́ẹ̀lì yìí ó possible ó fẹ́ máa affect kíní system wa ló fi hang torí kò sí wọn tọ́nà fún wa ó dẹ̀ ń jẹ́ kí system wa máa gbóná tó kọ́lọ́njọ́ má ṣe ṣíjú àánú ẹ̀ wò gbogbo wa kọ́lọ́njọ́ má ṣe ṣàánú wa ìdáwọ́lé gbogbo ọlọ́njọ́ má ṣe ìjọ yọrí sí dáadáa ọlọ́run má ṣe dùn gbogbo wa nú ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa láṣẹ ọlọ́run bọ́lọ́run bá fẹ́ program wà lálẹ́ ìní program wà lálẹ́ ìní system wa ń gbóná ló fà tó fi tí ẹ fi lè rí mi torí pé kò ọ̀ǹtàn èsì fún wa là nísìn ẹ̀mí mọ́ tó dénú tẹ́ẹ̀tì mu wa anyway ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tó bá lálẹ́ a máa pàdé ṣùgbọ́n lọ́la ìmáàmù Ọ̀fà prepare sílẹ̀ fún wòròwòrò tó wí a máa dẹ́ ẹ lóhùn ṣé o ti gbọ́ gbogbo wòròwòrò tó wí yẹn a máa dẹ́ ẹ lóhùn dáadáa àwọn tó fẹ́ gbà ẹ lẹ́ẹ̀kan lọ mẹ́rin tó jiná wá o gbogbo kéwu wọn tó mọ̀ kó ká wá o gbogbo kéwu wọn tó bá lè kọ́ mọ̀ kọ́ lọ kó ẹ̀rí tó jiná wá pé yes èèyàn lè máa ṣòṣì báyìí òṣì báyìí èèyàn lè máa ṣe tó bá ti lẹ́rìí tó jiná a máa juwọ́lẹ̀ fún wọn àwọn ò ní bá wọn jà lóde àjuwọ́lẹ̀ tó ọlọ́run máṣá ìṣíjú àná wà ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa kí ni mọ́ṣáláṣí wa tá à ń ṣe lọ́wọ́ tó bá di ní ó dà pé wíkẹ́ndì yìí náà máa dé kíní náà máa borí ẹ̀ láṣẹ lọ́hùn torí kíní tó ń kíní òpó ẹ̀ tó wà níbi ibẹ̀ náà ń ṣe lọ́wọ́ sí orí ẹ̀ ohun tó dì wá lọ́wọ́ mú nìyẹn tó dì wá lọ́wọ́ mú tó ń ṣe tí wọ́n ní pé kí jẹ́ káwọn parí kíní òpó yẹn káwọn tó de Gerard mọ́ kọ́lọ́n bá wa kún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń support iṣẹ́ ọlọ́run kọ́lọ́n bá wa kún yín lọ́wọ́ ọlọ́run bá wa dùn yín nú kò sówó kan tó kéré jù láti fi ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ kò sówó kankan tó kéré jù o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa kò sówó kankan tó kéré jù I need the support yín gidi gan fún iṣẹ́ ọlọ́run I need the support yín tààrà torí ọlọ́run I need the support yín fún iṣẹ́ ọlọ́run tí à ń ṣe yìí kò sówó kankan tí ó kéré jù láti fi ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ kọ́lọ́n bá wa kún yín kọ́lọ́n jọ kó bá a support yín àmọ̀dún ní ọlọ́run jọ má jò di ìbànújẹ́ o kò sówó kankan tó kéré jù láti fi ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ ìwọ tí yẹ pé o bá lẹ́rìí tó jiná pé a lè má pẹ́ ká má dárúkọ mẹ́rin ẹ̀ tó jiná wá tó wọná gidi ni o
má gbé ẹ̀rí pé àfáwà alágbájá sọ bẹ́ẹ̀ àfáwà tàmẹ̀dù èmi ti fún ẹlẹ́rìí nínú kùránì o pé ànábì Muhammad àbí ọlọ́run ọba dárúkọ nínú kùránì ó dárúkọ gbogbo àwọn aláburú ìrùsùlùbù tọ́lọ́run gbélé lèmi tẹ̀lé tèmi o èyí mi ò gbọ́ bí tẹ́yìn ti rí tiyín èmi ò gbá ti tiyín ẹ̀ wọlé ìtọ́lọ́run gbélé ẹ̀ gangan lèmi ń lò o ẹ̀yin lẹ́yìn bẹ̀rù tẹ́lẹ̀ tẹ̀lé ìtọ́lọ́run sọ o tẹ́mi yín ò gbé ẹ̀mí tiyín tí ò gbé yẹn ni ò gbé but ẹ̀mí tèmi gbé láti sòdodo ẹ̀yin ọlọ́run dẹ̀ ló sọ bẹ́ẹ̀ pé wàyí ń tẹ̀tẹ̀ wá là o yẹ̀stẹ́kìtìlì kọ́mọ gẹ́rọ̀kùm súnmọ̀ láyàkúnú àmúsálàkùm tẹ́ bá kọ̀ iṣẹ́ tọ́lọ́run gbé fún yín kẹ́ ṣe tẹ́ ṣe tẹ́ bá kọ̀ iṣẹ́ tọ́lọ́run gbé fún yín kẹ́ lọ jíṣẹ́ kẹ́ sòdodo fáwọn èèyàn tẹ́ sọ ọlọ́run ní yẹ̀stẹ́kìtìlì kọ́mọ gẹ́rọ̀kùm àáfà àwọn ọjọ́ míì àfi wọ́n rọ́pò yín súnmọ̀ láyàkúnú àmúsálàkùm wọn ní jọ yín kí ni mo fi jọ yín ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ kí ni mo fi jọ yín ṣé mo jọ yín ni ẹ wá ń wò pé irú ìsúlùbù lélẹ̀ irú ìsúlùbù òṣìwò ní ewo ń bo títọ́ ọlọ́run tọ́lọ́run gbélé ni mo tẹ̀lé ọlọ́run làmọ́lẹ̀ ó dárúkọ lágbẹ́jọ́ ó dárúkọ tàmẹ̀dùn tó ti ṣe tó ti pẹ́ ọlọ́run kó jáde fáná mọ̀ọ́mọ̀ ó kó jáde fáná bí mọ̀ọ́mọ̀ pàná bì òun rèé wáì tọ́lọ́run gbé jáde tẹ́ bá ti sọ fẹ́mi kémi má gbé jáde ọlọ́run náà ọlọ́run yẹ kẹ́ click against tọ́lọ́run sọ náà kẹ́ sọ fọlọ́run pé ìwọ ọlọ́run ṣe máa kọ́rọ̀ fìrà ọ̀nà jáde ó ṣe máa kọ́rọ̀ kárùnà jáde ó ṣe máa kọ́rọ̀ kárùnà jáde salamu alaikum àwa lórí programu ní engineer hello ṣe fẹ́ sọ̀rọ̀ ni lórí program tó ẹ fẹ́ sọ̀rọ̀ tí mo sọ tó engineer à ń gbọ́rọ̀ lẹ́nu yín salamu alaikum à ń gbọ́ yín o. ó ti tó bí oṣù mẹ́rin sẹ́yìn gbọ́ gbogbo ayé gbọ́ yín. àbúrò ìmọ̀ gbogbo àbúrò ìmọ̀ wọn àbí wọ́n lè rí ẹ dákun tí èèyàn bá ṣèbàjẹ́ tí ká dárúkọ ẹ̀ aráàmù ni sí àti lè rí bí ìsìlámù ti fara mọ́ àti pé ká má dárúkọ ẹ̀ pẹ̀lú ìdájọ́ tí wọ́n ṣe kódà wọ́n ṣe tọ́pìkì fún ni méjèèjì wọ́n ní kò sẹ́rì pé ẹ má dárúkọ ẹ̀ rárá kò dẹ̀ sẹ́rì pé dandan ni ẹ gbọ́dọ̀ dárúkọ ẹ̀ kù. àbí kò sẹ́ ta ló ń pè mí tó ń pè mí dàrẹ́tì. àbí ọ̀lẹ ni wọ́n ọ̀lẹ ọ̀lẹ à ń gbọ́ yín àwọn tó ṣe nẹ́tíwọ́ọ̀kì yín o ẹ jẹ́ ń pè yín direct. báwo la ṣe torí ẹ jẹ́ kí n pè yín direct ẹ máa parọ́ òṣì gbogbo tí ò sínú ẹ̀sìn tẹ ẹ máa parọ́ ẹ kọ́ máa dárúkọ kò sínú òṣùlùbù tó dà òṣùlùbù èwo lẹ́yìn wá gbélẹ̀ tó dà ó lẹ́ ti rí rọ̀dọ̀rọ̀dọ̀ tẹ̀ ń kàkàkiri tẹ̀ ń sọ ẹ wá ní ẹ̀ka ń bì kan ẹ̀ka ń bò ẹ gbérọ́ sọ̀hún àgbàrọ̀ wọlé gbérọ́ yín lọ sọ̀hún àwọn ògbàrọ̀ yín wọlé à ń gbọ́ yín jàre engineer. náà mo ní náà iṣẹ́ ẹ bá sọ síta àti bẹ́ẹ̀ ṣe ń ṣe wá sí yín ẹ má fẹ́ bọ́ ẹ má fi bísímìlá ìdúpọ̀ pọ̀ a ti mọ ibi tẹ́yìn sáǹdì sí a dẹ̀ ti mọ̀ pé àwa àti irú àkídà ni mo fẹ́ gbẹ́ tí mo lè máa gbọ́ wá sí ẹ̀ lédè. ẹ tó bá ń sọ fún wa pé bàbá wa kan o ó ní kan fi bísímìlá ìdúpọ̀ pọ̀ ó sọ oríṣiríṣi jákujàku a ti mọ̀ pé ọ̀dọ̀ ti ẹ̀ nìyẹn tó tábà wá dárúkọ ẹ̀ báwo la ti fẹ́ mọ̀. báwo lè mọ̀ bọ́lá burú èèyàn ni. báwo la ti fẹ́ mọ̀ aláburú èèyàn especially bí wọ́n sọ fún yín nílẹ̀ Yorùbá tá a wà yìí nílẹ̀ Yorùbá tá a wà yìí àti àwọn àfàtà ní nítorí dáa ni pé ká dárúkọ wọn lórí gbogbo ẹ̀ jẹ̀pọ̀ mọ́ra wọn tá a bá dẹ̀ fẹ́ yọ kù táwọn àlìsí náà bá fẹ́ kí wà tí wọ́n máa ké àdáadáa káwọn èèyàn lè máa gbọ́ tí wọ́n sọ yé ẹ nídìí láti dárúkọ ẹni tó bá sọ sọkúsọ. bẹ́ẹ̀ni ẹni yìí ó ti ṣe ní wá sí o ó kù díẹ̀ káàtó ẹ má gbọ́rú àwọn wá sí. ó kù púpọ̀ káàtó. àìwà dárúkọ wọn yẹn ìtẹ́yìn náà sọ tẹ̀ fọwọ́ ra wọn torí pé àwọn tí wọ́n tẹ̀ ń sọ yìí ẹnu wọn mú wọ́n dẹ̀ lẹ́nu bérebére ju ẹ̀yin tẹ́ ní kẹ́ mọ̀ fún níra wọn lọ. ẹ má máa dá wọn lóhùn lọ́bọ̀ rebe kí àrà máa gbọ́rọ̀ rọ̀bọ̀ irọ́ òṣì tálẹ́ntì. nítorí pé kò sí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tá a bá dárúkọ wọn kí wá ló dé tó wá jẹ́ pé ẹ wá fẹ́ mọ gbógun tiẹ̀ tó bá ń dárúkọ tẹ́sí mẹ́rin kan tó jiná
torí bẹ́ẹ̀ ṣe mẹ́rin wá wípé ká má dárúkọ yẹn ló dáa ẹ̀rí wà tó wípé ẹni tí ò kéwú lọ títí gan lè lọ pé kí wọ́n lọ lọ́wọ́ adárúkọ fèrè àwọn náà sì ṣe bó ti kú náà. àbí why tọ́lọ́run waste time why wasting time why tọ́lọ́run waste yínkì ọlọ́run ò rẹ́jọ́ rò ló fi dárúkọ fèrè àwọn náà lọ́dọ̀ tiwọn. tó ẹ̀kọ́ tẹ́yìn mú wá yẹn gangan ẹ̀kọ́ wà lórí ẹ̀ wípé tá a bá dárúkọ mọ́ sáǹfààní tá a bá ti wá dárúkọ fèrè àwọn náà gbogbo anybody tó bá ti fẹ́ ṣe bí fèrè àwọn náà yóò mọ̀ sọ́ra kì tẹ́ bá dárúkọ Faruku gbogbo ẹ tó bá fẹ́ ṣe bí Faruku náà yóò mọ̀ sọ́ra kì. Assassin. living example. bẹ́ẹ̀ni living example tó wà lójú ayé ti wá tí gbogbo ayé ń rí báyìí. yes. tó kí wọ́n la burú tó wá hàn dẹ̀ tí amúra kankan àdárúkọ ẹ tó bá ti ṣe ń tí ọ̀dà ẹ dárúkọ ẹ dáàzé. ẹ má dá wọn lóhùn. ẹ dárúkọ tó ṣe kó clear. ìwọ ní ká máa ṣe wáàsí kẹ́ tó padà lọ ẹ̀yìn kẹ́ padà lọ wájú ẹ ní ká máa sọ wáàsí gbọ́ ọ̀dà báwo làwọn èèyàn ti fẹ́ máa wáàsí tó bá gbọ́ ọ̀dà wa gbọ́ tí Faruku sọ ní ìhù tọkùsọ ní sọ kò sínú kínní òun kálukú akéyìn àti ìnà ìwú ní ká máa ìwú làbòsí. àbòsí ni. sábà náà sọ̀rọ̀ student dáwọn pé student àfàsàìdì àwọn kìíní kan dà student àfàsàìdì ẹni tí ọba yé léne student wọn máa think yóò ti think fast dàní tí wọn gangan fẹ́ sọ ẹjẹ mẹ́sàn-án wa for example kẹ́nìkan sọ pé àwọn bàbá wa àwọn lọ́njọ́ kan o epo tán nú ọkọ̀ o àwọn bàbá epo kàdé nú ọkọ̀ ni student yìí according to tẹ̀sí sọ yóò mọ̀ pé iṣẹ́ alálùjáná ni ṣùgbọ́n tí ò gbọ́rù nǹkan báyẹn yìí yóò mọ wọ́ndà ẹ̀ wọ́n á mọ̀ fi sínú intellectual bondage. bẹ́ẹ̀ni. wọ́n á mọ̀ fi sínú intellectual bondage yóò mọ̀ ọ́rú lójú. bẹ́ẹ̀ni. kò sí nǹkan kan tí àti ilé èèyàn bá ti da wọ́n á kírun wọ́n á fi kinní kan wọ́n á gbà wẹ̀ ó simple àìmọye wá sí àbúrò yìí mọ̀kan wà tí mo gbọ́ lánàá tẹ bá rí àwọn tí ẹ kà tí òkè yẹn kan gbàwẹ̀ tán gbàwẹ̀ tó gbogbo yín náà lè dẹ́ pé wọn láàfà. bẹ́ẹ̀ni. gbogbo yín lè pé wọn láàfà. àwọn alábòsí làwọn àáfàá wa yìí alábòsí ni wọ́n mọ̀ pọ̀ kì í ṣàfàá bọ̀ tí wọ́n lè sọ jáde wọn fẹ́ tẹ́ ni wọ́n mọ̀ pé àwọn aláburú yóò kì í ṣàfàá o but wọn fẹ́ tẹ́ lọ́wọ́ wọn náà ṣe fẹ́ sọ àwọn gọ́mọ̀ páláburú ni wọ́n pọ̀ kì í ṣàfàá o but ẹ̀rù ń bà wọ́n láti sọ wọ́n ní aláburú kí lórúkọ ẹ mọ wọ́n ní kinní kan mọ kinní kan ọwọ́ akẹ́yìn tó máa sọ fún àwọn àfáà wọn mọ̀ páláburú làwọn ẹ̀rọ o. bẹ́ẹ̀ rántí interview kan tí àfa ọ̀dàkàbùrọ̀ ìmọ̀nà jọ ṣe fún yìí lọ́sọ̀ pé nìkan ní ẹ̀mọ́ bú yẹn ẹ̀dá ẹ̀dá kinní kan bẹ́ẹ̀ béèrè question mẹ́ta kan lọ́wọ́ yín tí táwọn náà tó wá padà sọ́njọ́ náà ṣé kò ṣe déédéé tẹ́yìn náà fi sọ fáwọn arábí. àbúrò yìí mọ̀ sọ pé wọ́n ní báwọn tẹ̀yẹ sọ̀rọ̀ náà jọ náà. wọ́n lẹ́nìkan sọ pé sẹ́nìkan ti ya wèrè ni. ẹ wá sọ pé tó bá ní Jibrilu gọ̀ nílò ẹ̀ka sọ àbúrò yìí máa ní nígbà tí ìsìnkú ẹni yẹn ti ya wèrè. kí wọ́n ní yàtọ̀. torí mo kú bí àbúrò yìí mọ̀ pé ẹ sọ pé wọ́n ní ẹ̀kọ́ sọ pé mo sọ pé mo máa ń bú èbú àfàṣà ìṣítù máa ń bú èbú ni mo ní ok mo ti gbọ́ o ẹni sùúrù o ẹni tó bá sọ pé Jibrilu gọ̀ lọ́dọ̀ tí yín bàbá wa àbúrò yìí mọ irú ẹni wo ni wọ́n náà ti ya wèrè ṣebí tèmi náà wèrè. ẹ̀ńtọ́ wa ń wo ẹlẹ́ màbò sí gbogbo àwọn táwọn náà ti máa ń bú àwọn ẹlẹ́bọ tẹ́ ti máa ń bú àwọn akínní táwọn á rí torí pé wá tọ́dọ̀ àwọn aráàlú wọn á mú àwọn òṣèlú kúta wá. ẹ bá máa dìfẹ́ǹdì àwọn aráàlú wọn ni kò lẹ̀ sí tó jọ ọ̀rọ̀ ń lọ ni kò sí tó kèmí pẹ̀lú aráàlú ẹni pọ̀ ni. tẹ́rí bẹ́ẹ̀ bá ti lè mẹ́rìí wá wípé kò yẹ kẹ́ ẹ dáko èèyàn lẹ́rìí náà tó wà fún pé yẹn lè dáko yẹn nínú Kùránì dàrẹ́ẹ̀tì tí ò sí kankan. ọlọ́run ti kú ọlọ́run ti pa ó ti lọ kò sí ká fẹ́ jẹ́ ń bẹ̀ mọ́ tí kí wá lójú kí ní ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa pé kọ́ lóun mú wa ìgbẹ́kọ̀ tó fẹ́ kọ́ wa là ń lò ní pé gbogbo ẹni tó bá fẹ́ sílé ìṣòro àwọn náà kó rí bó ṣe parẹ́ bẹ́ẹ̀ ni. ẹ gbọ́dọ̀ dárúkọ ẹ̀ náà àìmọye irú ẹ tó ń sọ ọdún tí Faruku Sulaiman sọ yẹn dáàbì ẹ̀gbọ́n èèyàn mélòó lẹ́gbẹ́ wá bẹ́ẹ̀ tó bá dọ̀gá wọn tí gbogbo èèyàn mọ́ náà lèèyàn máa gbé jáde náà. bẹ́ẹ̀ ni o. àbí àìmọye nǹkan ti sọ tí òjú bá lọ jẹ́ tí ń sọ síra wọn mọ̀ lérí ogun nígbà mọ̀ ní àlejò kó dé kinní kan ní títà gbogbo àkáfà náà ní gbogbo ilé gbogbo ẹ̀ wọ́n á ń tà láti kílẹ̀ pé káfà ò lè ẹ̀dẹ́ ọlọ́run dàrẹ́tì ní láìsọ àgbòmọ́lẹ̀ ẹ ti nǹkan báyìí àwọn èèyàn wá ń já ẹ sì tún wá gbóòdì kẹ́ wá fẹ́ máa gbógun tì. tó mú jáde àfẹ́ ẹlẹ́bọ tó bá wà lásìkò ànàbí ẹ mú jáde. àwọn alábòsí tára ń ta ẹlòmíín wà nú àwọn èèyàn wa tí ẹ pé
òkè ṣe bàbá wa tó sọ̀rọ̀ o kò ṣe bàbá wa tó sọ̀rọ̀ o ìlara ni o ìjà lára lẹ́lòmíì ń jà o but wọn ò ní sọ pé n tó ń ju àwọn gangan rèé kàn ní sọ jáde. ètò tí bàbá wa ò sọ̀rọ̀ mí ni bàbá sọ̀rọ̀ mí náà kí ló dé tó ní pé ní àwọn ló gbé jáde. o tí bàbá ò sọ̀rọ̀ mí ni bàbá tẹ̀lé ìkàn tí wọ́n àti wọn ní. Facebook yìí ẹ̀yin alábòsí àdínì. tí bàbá ò sọ̀rọ̀ mí ni ló jẹ́ pé lè ní wọn á lọ sí àbábọ̀ sọ̀rọ̀ mí. ẹ lè lọ máa rí sí à ẹ lè máa rí sí à. ẹ máa ní wọn ká sọ̀rọ̀ lórí ẹ bá tún fún tọ́pìkì kan sọ̀rọ̀ lórí ká dáko èèyàn ẹ tó láǹfààní tí wọ́n tó mú wá. so wọ́n pé sọ́nà méjì ni ẹ wà ní wàá lu ọ̀nà kan bí ẹni pé ọ̀nà kejì ni aráàmù ni kán sọ́sìtà kan sọ fún pé aráàmù ni ìgbọ́ ní alẹ́bílẹ̀ tó bá ti dáko èèyàn kankan tí ó ṣe é. wọ́n mú ẹ̀rí wá pé àná bí sọ́kàn tó bá dárúkọ tó ṣàbúrò ó ń tọ́ máa wọná ẹ̀rí tó jiná kẹmu wá èmi wá fún yín pé ẹ̀yin tẹ́ ẹ̀ dárúkọ ẹni òfò ní ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yẹn ẹni òfò yín mo ní lọ́wọ́ mo kíìpù ẹni o mo èmi náà rí lọ́wọ́ pé ẹni òfò ní gbogbo ẹ̀yin àfa àtẹ́lẹ̀ sọ pálábùrú ni èmi náà rí tó jiná pé ẹni òfò ní gbogbo yín àtàgbàlagbà yẹn àtẹnibọ́dì ẹni òfò ní ẹ̀yin tẹ́lẹ̀ sọ fún aláburú ṣẹfẹsẹ pé ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n náà alábòsí àdínní òsì ní gbogbo yín kẹ́kọ̀ọ́ ayé lọ ẹ̀yin tẹ́ pa ayé láfa ẹ̀yin onírọ́ òsì èmi náà rí pé ẹni òfò ní ẹ̀yin ẹ ló máa dùn yín jù. gbogbo tẹ bá dẹ̀ wá wù wọ́n jẹ́ pàdánù ẹ̀ dáàbì ní tẹ́lẹ̀ sọ fún wọn pálábùrú ni wọ́n pé ní òfò ní nínú kùránì. ẹ tún máa gbọ́ béèrè mi nílé. mo lẹ́rìí pé lórí ibú ni ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn èmi lẹ́rìí pé lórí burúkú ni ẹ̀yin tọ́ọ̀bọ̀ ẹ̀yin tọ́ọ̀bọ̀ lọ ẹ̀yin oní rọ́ọ̀sì. àwọn tó bá ní kẹ́ mọ́ dàpọ̀ èèyàn tẹ́ bá wù àwọn náà ti dàpọ̀ èèyàn rí o. wọ́n dárúkọ wọ́n parọ́ ni. láì mọ iye wọ́n ti dárúkọ yẹn ó ké wọn ò kéwú kan gbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ kéwú kan ní báyìí. wọ́n ṣẹ̀ṣẹ̀ rí. wọ́n ṣẹ̀ṣẹ̀ rí wọn rí gbà yẹn. wọ́n ṣẹ̀ṣẹ̀ rí sí. tèmi ká mọ̀ ní pé gbogbo téèyàn bá fẹ́ ṣe ọmọdé fi ọlọ́run lọ kó tí ẹ lé dín lọ́wọ́ náà. ọmọdé ọlọ́run táwọn lágbájá lọ́wọ́ ọmọdé ẹbí ti tàmọ̀dù lọ́wọ́ ẹ lọ di kò ń ṣe ọ̀rọ̀ tí mi bá ń sọ èmi ṣé mi ti ẹ̀rí ti ń rò èmi ti ń rò ṣe lè sọ̀rọ̀ fẹ́mi kémi gbọ́ ẹ̀yin jẹ́ pé onírọ́ ni tí gbogbo ayé mọ̀ pé onírọ́ ni ẹ̀yin alábòsí ẹlòmíà máa ṣe wá sí báyìí máa rí pé àbòsí leléyìí fi ń sọ̀rọ̀ ẹ rí pé tànú ni mi fi ń sọ̀rọ̀ ìmí ìtara oúnjẹ fún ìlú ẹ̀ ló fi ń sọ̀rọ̀ ìmí ò fẹ́ tẹ́lọ̀ àwọn àfẹ́ ló fi ń sọ̀rọ̀. ètò mi tiẹ̀ máa ń sọ abáta ẹ̀dì tẹ́rí tẹ́ bá fẹ́ mọ ìyàrá lábòsí tẹ́rí tẹ́ bá ti mọ̀ pé léyìí àfàsúnà ni ó ṣe ní sí ìyẹn yàtọ̀ wọ́n ká lọ́mọ sọ́pọ̀ tí ẹlẹ́bọ àgéèsí àfàsúnà tẹ́ mọ̀ pé ẹ̀sìn ní kẹ́bọ méjì lọ́wọ́ ó yẹ kẹ́ fún onítẹ̀sán yẹ̀ wò ó yẹ bọ̀ òtí kan lọ́rọ̀ tiẹ̀ gan. ẹni tó bá pẹ̀lẹ́ tó bá ń sọ̀pọ̀tì wọn yẹn ń gan yìí yẹ bọ̀ ṣe ni. kò yẹ kéèyàn máa sọ̀pọ̀tì ẹlẹ́bọ nù má. àfa onísùnà tó bá ń sọ̀pọ̀tì àfẹ́ ẹlẹ́bọ ẹ fura sí ibùkún ti ṣe jálàbí rí ẹ fura sí pé ṣé èpo òun yìí ṣe lẹ́yìn ṣé èpo ẹ ṣàfura sí ṣé èpo òun yọ ṣe lẹ́yìn ẹ fura sí kọ̀nfàmù mo sọ o ẹ fura sí pé ṣé èpo ọ̀bọ yìí yọ ṣe lẹ́yìn tó bá tí ò bá yọ ṣe ni á dúró dédé ni ẹ wo àfa àwọn akọ́lẹ́dẹ́ Yunus wọ́n ti ṣe Tìjàní àdìmí rẹ̀ sọ bí wọ́n ṣe jára bìrì o wọ́n jáṣẹ́ completely wọ́n kí ẹ̀ gbogbo wọ́n sojú abẹ́ ń kó wọ́n fẹ́ bẹ́jẹ̀ tó bẹ́jẹ̀ wọ́n wá ń dárúkọ gbogbo àfa àwọn pé àwọn ẹni àdárù ni wọ́n o àwọn tó ń sọ ayé nù nìyẹn o àwọn náà ṣọ́ọ̀ dárúkọ wọ́n tún dárúkọ Mudiru Markaz wọ́n dárúkọ confam àbọ̀ dárúkọ. táwọn yẹn wọn kọ́ tó wá dárúkọ sí ẹ bá sọ pé àwọn yẹn ò ní mọ̀ àbí. wọn ọmọ kéwù tó wọn ni ọmọ kéwù tó wọn. wọn ọmọ kéwù. bí ẹ̀ bá ti mọ kò sí bí ẹ̀ bá ti fẹ́ gbógun tòdodo yóò máa tẹ́sí ni tí mo mọ̀ nìyẹn. bá ti fẹ́ gbógun tòdodo yóò máa tẹ́sí yẹn. tó kọ́ mọ́ dárúkọ ìyẹn sábúrú ẹni kọ́ mọ́ dárúkọ ẹ̀. ìyẹn sábúrú wọn ní kọ́ mọ́ dárúkọ ẹ̀ wọ àwọn ọ̀rọ̀ òfò ẹ̀ tó náà mo kẹ̀ ẹ́ tẹ̀lé nǹkan kan fáta yìí. ìmọ̀ọ́mọ̀ fàáṣì ni wọ́n ojú méjì lọ wọ́n ní mọ́tò tó ju méjì lọ. kí lẹ pé. ìmọ̀ọ́mọ̀ fàṣẹ ilé tí wọ́n ní iṣẹ́ wọ́n ní wọn ọ̀pọ̀ lé tó dojú lé méjì lọ. ó dojú lé méjì lọ ó tún ní mọ́tò tó ju méjì lọ.
òun náà tóun náà àkọ́dé tó sọ ẹni tó bá ti lo mọ́tò tó ti kọ́lé ó ti tẹ̀jẹ́lẹ̀ sóun náà ti tẹ̀jẹ́lẹ̀ ni. ọ̀rọ̀ tí ò yẹ ká gbọ́ lẹ́nu àfa sóun náà ti tẹ̀jẹ́lẹ̀ ni. ẹni tó bá ti kọ́lé tó dojú méjì lọ òun náà ti tẹ̀jẹ́lẹ̀ ṣé màmá ọ̀fà náà ti tẹ̀jẹ́lẹ̀ ní ìbéèrè. àwọn ọmọ nìyẹn o àwọn nìyẹn o. kò sórí ọlọ́run mọ́ àràmù ló kù àkọ́dé tó mọ́ ọmọ ọ̀fà. ohun tó sọ nìyẹn ṣé ká wá dákẹ́ ó lè gbé sí gbangba àbọ̀ ògbọ́rí jẹ́ ń plé ẹ̀ fún ẹ jẹ́ ń plé ẹ̀ kó gbọ́ lẹ́nu ẹ̀ èmi máa ń sọ̀rọ̀ pẹ̀lú púrúfù ní gbọ́ lẹ́nu ẹ̀. àfẹni tí ò bá wáyé ni ò ní sí aburú. yàtúfù. dákẹ́dákẹ́ tó o bá sì ní sábúrú ọ̀ọ́ni kọ́lé ọ̀ọ́ni ra mọ́tò ọ̀ọ́ni ralẹ̀ ọ̀ọ́ni níyàwó torí gbogbo tí ń jóríire ibi ẹ̀sẹ̀ lówó rẹ wà. Allah. kọjú sí yàrá ọwọ́ akọ́lé ó ju yàrá méjì lọ ọtí fa burúkú owó rẹ ò mọ́mọ́ oògùn olóògùn ò ti wọnú rẹ ọ ti pààyàn lẹ́kùn àbí kọ́ tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ kọ́ tó dé yẹn. àfẹni tí ò bá wáyé ni ò ní sí aburú. yàtúfù. dákẹ́dákẹ́ tó o bá sì ní sábúrú ọ̀ọ́ni kọ́lé ọ̀ọ́ni ra mọ́tò ọ̀ọ́ni ralẹ̀ ọ̀ọ́ni níyàwó torí gbogbo tí ń jóríire ibi ẹ̀sẹ̀ lówó rẹ wà. Allah. kọjú sí yàrá ọwọ́ akọ́lé ó ju yàrá méjì lọ ọtí fa burúkú owó rẹ ò mọ́mọ́ oògùn olóògùn ò ti wọnú rẹ ọ ti pààyàn lẹ́kùn àbí kọ́ tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ kọ́ tó dé yẹn. àfẹni tí ò bá wáyé ni ò ní sí aburú. yàtúfù. dákẹ́dákẹ́ tó o bá sì ní sábúrú ọ̀ọ́ni kọ́lé ọ̀ọ́ni ra mọ́tò ọ̀ọ́ni ralẹ̀ ọ̀ọ́ni níyàwó torí gbogbo tí ń jóríire ibi ẹ̀sẹ̀ lówó rẹ wà. Allah. kọjú sí yàrá ọwọ́ akọ́lé ó ju yàrá méjì lọ ọtí fa burúkú owó rẹ ò mọ́mọ́ oògùn olóògùn ò ti wọnú rẹ ọ ti pààyàn lẹ́kùn àbí kọ́ tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ kọ́ tó dé yẹn. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ṣé Ìmáàmù Ọ̀fà sọ ẹgbọ́n tí Ìmáàmù Ọ̀fà sọ ó ní tó o bá lè ṣàbúrú ò ní kọ́lé ò ní ra mọ́tò ò ní ní gbogbo nǹkan ṣé bó ṣe rí lọ́dọ̀ ẹ̀yin náà nìyẹn ṣẹ́gbà tí Ìmáàmù Ọ̀fà sọ gbọ́ bàbá wa tó sọ̀rọ̀ àtẹ̀yìn alábòsí tẹ ṣíà ẹ̀ ṣẹ́yìn náà gba tí Ìmáàmù Ọ̀fà sọ gbọ́ tí Ìmáàmù Ọ̀fà sọ pé kò sọ bẹ́ẹ̀ ẹ gbádùn ẹ sick ẹ bá wa tún tí Ìmáàmù Ọ̀fà sọ kí gbogbo ayé gbọ́ ṣé tí Ìmáàmù Ọ̀fà sọ yẹn ṣé òdodo lọ́dọ̀ tí iṣẹ́ gbà wọlé ṣẹ́yìn gbà wọlé wèrè ara yín máa sọ pé ẹ gbà wọlé ẹ máa ní rọ ni wá ìdá wa Ìmáàmù Ọ̀fà dẹ̀ gbé sí gbangba kò dẹ̀ áìdì láti sọ wá sí gbangba tó yẹ kó jí sọ́ńkọ́ náà tọ́ ni ṣùgbọ́n ti gbé gbangba wà lórí Facebook ṣé ká má sọ̀rọ̀ lórí ẹ̀ ni ká má pè lákàyà àwọn èèyàn padà pé olórí ibú ni o Ọlọ́run ọba máa ń ṣoore fẹ́yìn ohun tí ẹni òfò ní Ìmáàmù Ọ̀fà o òfò ọ̀rọ̀ ló sọ o Ọlọ́run ọba máa ń ṣoore fẹ́yìn o ṣé ká má sọ ni ẹni ká má ẹ má dárúkọ ta ni mo lẹ ti kà á onírọ̀ ní ẹgbẹ́ sọ àgbàwọlé. ẹ dúró títí Ìmáàmù Ọ̀fà yẹn sọ yẹn tó sọ ń kọ̀rọ̀ làwọn kan wá gbé síta ibi tí gbé síta ṣé gbangba ni ṣé bó ṣe wà sí. lórí gbangba àbí ó ti ń wà sí ni ó ti bọ́ síta ọ̀rẹ́ bí láì wulẹ̀ darúgbó ẹ̀ ṣùgbọ́n ẹ̀yìn ẹ̀ka ní ìdí láti yànnà náà ni àbí ẹlẹ́ẹ̀kejì sẹ́mu kan pèsè Islam ní tí ò dáa wọ́n sọ pé ló sì làwọn ẹni tó bá fẹ́ sí Islam Islam kò lè lówó tó bá fẹ́ sí Islam ò lè lówó. kò lè dáa fún ẹ o tó bá ti ṣe Islam o ìtumọ̀ ẹ̀ nìyẹn. ẹjọ́ ayé tí Islam tẹ́lẹ̀ tó máa fẹ́ wá ẹ̀dá mi dóhùn. ọmọ ìyá ọlọ́dẹ tún máa sọ̀rọ̀ ọmọ ìyá ìsìlámù Fàrúkù náà máa sọ̀rọ̀ màá tún play yẹn náà kó tún gbọ́ ìyẹn ní pé má gọ ìyẹn náà tún wá fọbalẹ̀ pé tó bá fẹ́ lówó o máa kẹ̀yìn sọ́lọ́run ní gbọ́ lẹ́nu ẹ̀ gbọ́ lẹ́nu ẹ̀ gbọ́. njẹ́ tó wá bá bàbá nǹkan kan wá ń pa aláyà ó rí owó kan ẹ̀rú wa ń bà wọ́n ní kí lọ́wọ́ dé Masudi ó ní ẹ̀rù ń bà òun náà má bẹ̀rù ó ní jọ̀bọ̀ ọ̀run yìí bàbá ní kí ní bẹ́ẹ̀ ń jọ̀bọ̀ ọ̀run lẹ́yìn wa ọmọ tó ṣe ó ní hin lọ ra 504 tuntun tẹnìkan ò lórí 16 gbogbo àwọn àmàmùlẹ̀ Yorùbá pátápátá 15 ni wọ́n bàbá lèmi náà mú kan wá ha fún wa njọ́ tọ́lọ̀ nbá tí wọ́n á fọ́ njọ́ mi la kí á mà lérí owó ni pé Ádámà náà mú bẹ́ẹ̀. Ìmáàmù Àkúrẹ́. Ìmáàmù Àkúrẹ́. ó mú bẹ́ẹ̀. Ìmáàmù Ìbàdàn. ó mú bẹ́ẹ̀. Ìmáàmù Ìlọrin. ó mú bẹ́ẹ̀. sáàmù wa jáde wá dáwàdà wọ́n bọ́ sẹ́yìn báyìí. dáwàdà tí gàba. wọ́n á gbà bí kí ni dààmú tiẹ̀.
olówó tó rí ibi tí ọjọ́ ti tà tí ọ̀tajà tọ́jà ló máa lọ́wọ́ òun lọ́sọ̀ọ̀tì àná mọ̀nàtàlá ní sẹ́sìrò ọlọ́run adájú kọ́ ànábì pé kò í sì láti lówó aláwìn lọ́pọ̀ láyé tí ń pèrè lówó àmọ́ owó gangan tá à ń pè ní owó kó o tó rí ọkẹ́ ìsọlọ́run báyìí ọwọ́ adájú kọ́ bòmí tọ́ bá rí ohun tán tẹ pàdé ara yín pé tọ́ o ṣeun ọwọ́ adájú kọ́ lọ́n padà bó ti dé o. Usi mini amwalihi sadaqata tutahhiruhu wa tuzakkihim biha. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀gbọ́n tí ọkùnrin náà sọ Sùlàímọ̀ Fàrúkù tó sọ ṣé bó ṣe rí lọ́dọ̀ tí náà ni ẹ pọ́ máa kẹ̀yìn sọ́lọ́hún kó tó dáa fún ẹ bàbá kọjú sáyé kó tó dáa fún ẹ ṣẹ́yìn ìyá wa ẹ̀yin bàbá wa ṣẹ́yìn náà gbà wọlé bẹ́ẹ̀ bàbá wa àtẹ̀yìn alábòsí àfa ṣẹ́yìn náà gbà wọlé bẹ́ẹ̀ ẹ máa náà gbà wọlé bẹ́ẹ̀ wáyé tẹ́ wàá lè dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn kẹ́ wá bọ́ta ẹ máa náà ti pẹ́ ṣe bọ́lọ̀ fìrẹ́ àwọn náà ti pẹ́ tẹ́ǹtì láwà ẹnu Kùránì ọ̀rọ̀ Kárúnà ti pẹ́ ẹ̀dẹ̀ ń tì láwà ẹnu Kùránì ọ̀rọ̀ Àbúlàbí ti pẹ́ ẹ̀dẹ̀ ń tì láwà ẹnu Kùránì ẹ wá lanu gbogbo ẹni tá bá tí àdá Àbúlàbí wà tá bá tí àdá Àbúlàbí wà tá ẹ̀yin gan tẹ́ ń ṣe pé bá Àbúlàbí ṣẹ́yìn gan ṣé ó yẹ kó tóònù ayá yẹn fẹ́yìn náà pé orí burú ni ẹ̀yin tẹ́ ń kà ṣẹ́yìn bọ́lá bòsí ni ẹ wá ń ka ọ̀rọ̀ Àbúlàbí tó ti pẹ́ 1400 years ago bá àbárí ti fìrì àwọn náà àrítàbúlàábì nítòsí wa àrítàbúlàábì àdẹ̀rí ti àrítàbúlàábì nítòsí wa ṣe bẹ́ẹ̀ ń ka 1400 years àrítì fìrì àwọn náà àrítà ádámọ̀ àrítì gbogbo àwọn tó ti lọ àwọn àrítìjọ sámúdáwá ṣùgbọ́n àrítì ti àwọn tó kù àwọn tó wá ṣe nítòsí wá mí báyìí bẹ́ẹ̀ bí 20 years ago kẹ̀kẹ́ ìsọlọ́hún ẹ̀ wá ní ká dákẹ́ ń bẹ̀ àwọn tó ti ṣe ti pẹ́ ẹ̀rí pálá bò sí àgbàlagbà ní gbogbo yín ṣé ìgbà ọ̀rọ̀ yẹn wọlé pé kàkà ìsọlọ́hún ṣé gbà wọlé ẹ̀ máa náà gbà wọlé kí wàá lè wá ń ṣàbòsí fún kí wàá lè wá ń ṣàbòsí pẹ̀lú ẹ̀ mọ̀ pé ń ṣàbòsí pẹ̀lú ọlọ́run ni ẹ̀ mọ̀ pé ń ṣàbòsí pẹ̀lú ọlọ́run ọlọ́run bá máa jọ́ọ̀jì gbogbo yín ni fún tẹ́ǹsì ẹ̀ ọlọ́run máa jọ́ọ̀jì ẹ̀ wá ń twist ẹ̀ wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pàwọ́ àtàwọn sọ̀rọ̀ ẹ̀ gbogbo alábòsí ni gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ṣí ẹ̀ tẹ́ ṣí ọ̀rọ̀ yẹn àti wọ àfáà tó ṣí ẹ̀ sórí péjì ẹ̀ ọlọ́run máa ṣèdájọ́ fún ẹ wàá dẹ̀ rí ọlọ́run máa gbá ẹ mú ọwọ́ ẹ̀ lọ́run máa fi gbá ẹ mú wá rí. à ń gbọ́ yẹn engineer torí àwọn ẹlòmíì tó ń pè wọlé tí mi ò gbé kọ́ọ̀lù wọn. ok ẹgbẹ́ sáré sọ kí n kọ́ ìṣe ẹ dákun mọ́ kẹfẹ́ béèrè ọ̀rọ̀ burúkú kan sọ̀rọ̀ lé lórí yìí sẹ́yìn gbé jáde yìí ṣé wọ́n gbé jáde ṣé wọ́n sí ẹ̀rẹ̀ àwọn tó ń sí ẹ bẹ́ẹ̀ ṣe bá wọn wí ẹ̀ wọ́n ń sí ẹ bẹ́ẹ̀ ṣe bá wọn wí ẹni tó fẹ́ bàjẹ́ gangan kí ni wọ́n sọ lórí ẹ̀ kí ni wọ́n ṣé wọ́n gbé jáde. àbí. àbí lè rí yẹn. àbòsí tó kẹra máa kò ríra wọ ẹran ara máa bá wọn tó tí wọ́n gbọ́ ni. ẹni tó ṣàbòsí gangan ó dákẹ́ ó sápamọ́ ẹ̀yin lẹ́wọ́n fẹ́ máa dìfẹ́ jù ú nípa láburú gangan ẹ̀yin gangan láláburú ẹ̀yin àgbàlagbà àtẹ̀yẹ àwọn ẹ̀yin tẹ̀ ń ṣí àláburú. ẹni tó ṣàbòsí gangan ó dákẹ́ kò sọ fún òní bẹ́ẹ̀. kò sọ fún òní kò dẹ̀ túbà pé òun ti túbà o. bẹ́ẹ̀ gbọ́ wàláì bẹ́ẹ̀ ṣe ń gbé jáde tá à ń darúkọ ọmọ yẹn gangan oúnjẹ kan mọ̀ chíǹjì tẹ́yìn náà dẹ̀ mọ̀. ó ń chíǹjì náà ẹ̀wọ̀n ni kò máa darúkọ. ṣé wọ́n ń chíǹjì yẹn ṣé ló ń bí yín lọ àbí ẹ̀fẹ̀ kan mọ̀ chíǹjì mọ́. ẹ̀fẹ̀ kan chíǹjì kan máa balẹ̀ ọlọ́run jẹ́ ló dá àbí. wọ́n ń ṣe ó ń chíǹjì wàláì ẹwọ́n jẹ́ ìfẹ́ lómi ilẹ̀kùn tó wọlé. èmi ò jẹ́ nígbà kọ́ọ̀lù kankan kò yẹ nígbà kọ́ọ̀lù kankan mọ́. ẹ kí n lọ prepare àkútẹ sí Jímọ̀ lẹ́nu alhamdulilayi wọ́n ti ní ká má jáde àyè máa sọ̀rọ̀ díẹ̀ sí mi àbí ìṣẹ́jú díẹ̀ kí n fi parí ojú ètò anyway kọ́ọ̀lù kan ló ń wọlé láti ìlú Ìwòyí Nàìjíríà. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam warahmatullahi wabarakatuh. ẹ ǹlẹ́ sá o. ẹ káàsán. ẹ káàsán sá o. ẹ jẹ sùn yẹ Suleiman ń kọ láti Bauchi láti Nàìjíríà Bauchi ni mo ti ń kọ nù. tó à ń gbọ́ yín sá o. tó ọlọ́run ẹ̀mí o gbogbo ìgbìyànjú yín nínú ìdààmú ọlọ́run ní fi ṣe ní ìbàjẹ́ fún yín dáadáa ọlọ́run á ṣe
gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátá gbogbo ẹ̀ wà láì ẹ̀ parọ́ wàlá ẹ̀ parọ́ tó àdúrà tẹ́mi kan fẹ́ ṣe ni pé kí ọlọ́run bá kọ́ ọlọ́run bá ìṣọ́ ọlọ́run bá bọ́ ọlọ́run bá kọ́ ọlọ́run bá fi sọ yín nítorí pé kí iṣẹ́ tẹ́ gbé dání ọlọ́run bá àmàlà àwọn kan tó máa gbé jẹ́ lóríṣiríṣi ìṣọ́ ọlọ́run bá ó ti wà lórí àwọn náà tẹ̀wá náà á máa fi àdúrà á máa fi ràn yín lọ́wọ́ èmi á fẹ́ béèrè kankan ní sà. ẹ béèrè. ẹ jọ lóòótọ́ náà àwọn tó bá ń sọ̀rọ̀ láburú ó dákẹ́ dárúkọ wọn nítorí pé kí ni nítorí wọn fi lè mẹ́sàn wọn nínú tó mẹ́sàn àwọn fàánà gbọ́ nínú kúrẹ́ pé àti bá ṣe dé sọ àwọn tó bá wà nínú ìlú títí wa náà sì ẹ jẹ́ ká dárúkọ wọn pé tí wọ́n ṣe kó dání. pé wọ́n á bẹ̀rẹ̀ nǹkan kan ní ìgbìyànjú pé irú àwọn ọmọ ojúfọ́ olókùnrin náà yín jẹ́ irú àwọn afọ́ olódò tí wọ́n sọ̀rọ̀ àwọn bàjẹ́ tó lọ́wọ́ bá tó kù wọn sọ́dọ̀ ṣé at least a ní kò sí nǹkan tí yẹn pé mùsùlùmí wọn kú ní mùsùlùmí náà lẹ́ka kó mùsùlùmí ṣé a ní wọn fún wọn ní àdúrà wọ́n ti ṣẹ̀ náà àti pé n tó sọ wọ́n ti ọ̀rọ̀ tí ò dáná ti sọ káwọn fi àdúrà fi ràn wọ́n kọ́lọ́ọ̀ bá kú bá ọlọ́ọ̀ bá ló wà mọ̀ pé kọ́lọ́ọ̀ bá wà jọ fún wọn lóru àwọn ọ̀rọ̀ àìdá tí wọ́n sọ. ìbéèrè ni wípé àwọn tó ti lọ àwọn tó ti sọ̀rọ̀ bàjẹ́ kalẹ̀ lẹ̀ tó ti lọ tó yẹ ká máa fún wọn ká máa ṣe àdúrà fún wọn kọ́nà bá dárí kánà bá ṣe àforíjì fún wọn. àwọn tó ti sọ̀rọ̀ bàjẹ́ sílẹ̀ ṣebí abúláàbì ó sọ fáwọn bíi ohun tó sọ ó ní tábàlákà yá Muhammad kò ní dá fún wa náà bí Muhammad fún ó ṣépè bá náà bí Muhammad ọlọ́run rẹ́kọ̀dù ẹ̀ sílẹ̀ ọlọ́run bínú torí ẹ̀ àwọn tó wà fẹ́nu destroy Islam ẹ̀yin wà náà fẹ́ ṣàdúrà fún wọn ọlọ́run sọ̀rọ̀ bá ó gbéra padà pé tá a bá tí àdá abúláàbì wàtá bà kò ní da fún wàbúlábì àtọwọ́ ẹ̀ tó nà yẹn ọlọ́run gbèsè pé nínú Kùránì pé torí pé bú ànábì Muhammad ẹnikẹ́ni tó bá takò sílámù tó takò tánú Muhammad sọ tó takò tọ́lọ́hún sọ ẹni òfò ni wọn ò dìsáfù àdúrà kèfèrí ni wọn ọlọ́run ló làmọ́lẹ̀ gbògàlà pé kèfèrí ni wọn ẹni tó bá ti takò tọ́lọ́hún sọ kí lẹ wí. ọ̀rọ̀ sẹ́rọ̀nù tó jáde lẹ́nu ọ̀rọ̀ kèfèrí ni. kèfèrí ni wọ́n nìyẹn yìí tó wà ní wọn náà nìyẹn tó gbé wọn tó gbé wọn nìyẹn tó o bá kí n ṣe kèfèrí sà wọ́n máa bọ́ síta wọ́n ní àwọn táwọn sọ o àwọn ṣe mistake ní ọlọ́run foríjà wọn o ọlọ́run foríjà wọn o wọ́n á dẹ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run publicly ẹlòmíà wá sọ jáde nínú àwọn àfa àjàgbàjàgbà àtọ́pẹ̀rẹ̀ àwọn lórí súnà wọ́n á ní ẹ tó bá ti túbọ̀ ń kọ́ náà kọ́ tó bá ti túbọ̀ ń kọ́ náà kọ́ irọ́ o n tó sọ gbangba náà ló máa ti kọjá o torí pé ọ̀rọ̀ tó sọ yẹn ó ti fi pollute society ọlọ́run ló sọ nù Kùránì pé iná lẹ́dínà yaktumuna ma anzalna minal bayyinati wàlíwúdà mímbàdì mọ́ bàyánà wúlì nọ́ọ̀sì fílíkìtàbù ẹni tó yẹ pé ó mú òdodo tó fi àìdíẹ̀ tó fi sábẹ́ àwọn sọ tó àìdí àyà yẹn tó fi sábẹ́ àwọn sọ tí ó lè sòdodo tó wá gbé pamọ́ tí ó sòdodo mímbàdì mọ́ bàyánà wúlì nọ́ọ̀sì fílíkìtàbù tó yẹ kó máa ṣe àlàyé ẹ̀ fáwọn èèyàn nínú ìwé ọlọ́run kó máa sọ fáwọn èèyàn pé tọ́lọ́run sọ̀rọ̀ ìtànà bí sọ̀rọ̀ tó wá àìdí òdodo ọlọ́run ní wùláyíkà ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ yẹlẹ anuhumu lọ́wù àwọn yẹn làwọn ọlọ́run níjó dáa fún wá yẹlẹ anuhumu la inú àìní dáa fún òtún níjó dáa fún wọn ọlọ́run wá ní ìlànà ibi tẹ́mi dúró sí rèé o ibi tọ́lọ́run sọ orí ẹ̀ náà mo dúró lé o ọlọ́run ní ìlànà ń tábà àfi tó bá túbá wà á sílà wú tó wá ṣàtúnṣe ṣé ò ń gbọ́ o àáfàá láti ẹ̀ kó gbọ́ ìlànà ń tábà àfi tó bá túbá wà á sílà wú bàbá wa ṣẹ́yìn náà ń gbọ́ sà. mo fẹ́ káwọn àfáà yẹn náà máa gbọ́ ni ìwọ àfáà alábòsí láì tí ẹ̀ kó gbọ́ ọlọ́run ní ìlànà ń tábà àfi tó bá túbá nù wọn wà á sílà wú tó wá ṣàtúnṣe tó ṣe gbogbo ọ̀rọ̀ tó pa kó lọ ṣe correction wà bá yanu kó wá fi wọ̀n pé correction tóun ń ṣe rèé o correction eléyìí lòun ń ṣe o ó gbọ́dọ̀ fi wọ̀n ọlọ́run ní fáwù láyíká àtúbù àléyìn àwọn ẹni tútúbà òun máa wà lórí wọn wàhánà tàwáàbù rọ̀yìn orí yín ò pé ẹ̀yin àǹfà àtẹ̀má ni ẹ bóyá ó ti túbà ń kọ́nà tó bá yẹ kó ti túbà ń kọ́nà ńkọ́ kí lọ́lọ́run sọ ṣé bọ́lọ̀ ṣe ni kó túbà nìyẹn ni ṣé kọ́nà ló ti dẹ́ṣẹ̀ ni. kò ní bàjẹ́ fún yín tó bá túbà ń kọ́nà ọlọ́run ò gbà àwọn tó ti gbọ́ kó bá a lè fi pè wọ́n pé òṣì lòun ń ṣe o
ooo ẹ náà ń tọ́lọ̀ fi ní pé kó bọ́ta kó lọ ṣe collection yẹn gbangba tó ti bàjẹ́ yẹn náà ni kó lọ túnṣe. tẹ́lí ti fáwọn Suleiman Farouk yẹn because kó tó di pé èmi náà wá sí bọ́ọ̀tì mi báyìí èkó mẹ́rin èmi náà wà fọ́ láti kiri láti ṣe kí mo ti lọ sí lecture wọn so because ṣe rí lecture wọn náà because I'm not there was a time like confirming to me time kan there pé because mo wà very close to comparative I'm on comparative so there was this time there pé a lè ṣe comparative lọ́yìn so àwa lọ ibi lecture àfa Suleiman Farouk ṣe gbọ́ kan tó wọ́n sọ. kí ló wí. hello. kí ló wí. kí ni Suleiman Farouk sọ. ó wá di ló ní ìdájí. ọkọ tó dé lọ́jọ́ náà ó wá di ìdájí wọ́n wá pè ń lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ pé ní wọ́n sọ fún gbogbo wa ń bẹ̀ ni wọ́n wá pè ń lọ́wọ́ nítorí jáde lẹ́nu wọn ni pé wọ́n ní irun tí wọ́n pẹ́ ọ̀rọ̀ táwọn sọ yìí wáṣí táwọn sọ yìí ó ní ládájú ìlú tó fẹ́ kí lọ. tọ́ bá ní Suleiman Farouk sọ bẹ́ẹ̀ máa ní bẹ́ẹ̀ ni tó tó sọ bẹ́ẹ̀ ẹni tó ní sọ látúlì fàátì jù rọrùn wọn kí ni o lè sọ. àní ibi inú yàrá bàtà dẹ́gbà dẹ́kù ní oníbi street máa ń pẹ́ yàrá bàtà dẹ́ box tó kọjú yàrá bàtà yìí gangan ní bí náà ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ó ti ṣẹlẹ̀ pọ̀ nípa almost 16 or 17 years now tí kìnìyàn ti ṣẹlẹ̀. tọ́ bá ní Suleiman Farouk sọ bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀ ó lè sọ bẹ́ẹ̀ torí pé o ti sọ yìí tó ju bẹ́ẹ̀ lọ. mi ò tẹ̀ tí mo ní pé kí ẹ̀ka tó jọ́ náà wà láì mi ò ní. ẹni sùúrù sà èmi ní fídíò tí Suleiman Farouk ti sọ pé sọ̀látùlì fàátì o ó jùrù ọ̀rọ̀ yàn lọ ṣẹfẹ́ wo ẹ̀yin ìyá wa yín bàbá wa ṣe believe abẹ́ believe tẹ́ bá fẹ́ gbọ́ máa play fún yín. no kò sí ẹni ìdíyẹn gba yìí tàbí gbọ́ ìkan tẹ́ bá wọ́n sọ bẹ́ẹ̀. tọ́ bá doubt máa tẹ̀sí fún yín ẹ̀rí ó sọ bẹ́ẹ̀ ó sọ láti ìfà tí ó jù nínú ọ̀rọ̀ yàn tẹ́ǹkì ó jù lọ. ẹ̀yin fẹ́ lómi lọ́la yìí ẹ ṣe gidi gan ọlọ́run sọ yín ẹ̀yin fẹ́ lómi lọ́la yìí láti sọ̀rọ̀. ẹ ṣe púpọ̀ sà mo fẹ́ wá fídíò yẹn jáde mo fẹ́ wá fídíò ó ti wà ń tòsí ìwọ doubt kó sọ pé rọ́ọ̀nì sọ pé rọ́ọ̀nì tọ́ba ní kó sọ ètò jù bẹ́ẹ̀ lọ́gọ́ màá tún ní yes ó lè sọ o kò sí tí ò kí ń sọ o ẹni tó ṣe pé ọlọ́run ń tàn wá ni tí mo ní fídíò ẹ̀ lọ́wọ́ ó ní ọlọ́run ń tàn wá ni àrìjálù kò wá múnà alani site ọlọ́run wí yẹn o ọlọ́run ń tàn wá ni ó sọ tọ́ba wá ní pé ó bá sọ̀rọ̀ pa ọ̀rọ̀ ọ̀run kí ni ò lè sọ ẹ kọ́ síbẹ̀ pé yes pé play it máa play ẹ̀ fún yín gbogbo yín máa rí ok èèyàn kan ní play ẹ̀ máa play ẹ̀ jáde ó sọ bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ àtúlẹ̀ fàátì ó jù rọrùn yàn lọ gbọ́ lẹ́nu ẹ̀. salatu ragolu àwọn ọ̀rẹ́ wọn wà nígbà náà salatu rufati salatu wọlọtọ salatu rufati sọ salatu ọ̀hún fún gbogbo ọ̀rọ̀ salatu ti bẹ salatu rufati ni wọn ti bẹ wọn ní salatu rufati lánàá sí ìrànlá o ọ̀lẹ́gbẹ́ òun ni kìbìrì tó àmà salatu rufati ni wọn ti bẹ wọ́n bá débi wọ́n ti kí salatu rufati kò sí nǹkan kan tó ju salatu rufati lọ́mọ nínú gbogbo sẹ́ àtúnfi fati àbíníyà. Ismail Hasan òun ni dáràjà rẹ̀ ga ju salatu rufati lọ nítorí pé wọ́n dọ́rí bu ẹ̀ ní. màdúrà tẹ̀ ẹ̀ pín nàṣì òun ni wọ́n máa yọ torí bí a bá ti yọ àbáṣe náà sami tó tinú fati àjáde wọ́n máa yọ òun ni wọ́n máa ga ju gbogbo sẹ́ lọ wọ́n bá wù wọ́n tí a bá yọ nọ̀kátò fàdàníyà ṣé jàkà ọ̀fẹ́. ẹnu kẹ́tù máa gbà ní àṣẹ́jà ká jíìsù ní kò sí jíìsù rẹ̀ nígbà wàhálà ọmọdé pọ̀ ní adíra ni wọ́n ti sáàyè kún. ẹ ṣeun bàbá ẹ̀dá náà ọmọdé kan lò. àṣẹ́jà ká jíìsù ní òun ni nukẹ́tù fàrdàníyà. àwọn ọ̀rọ̀ ẹni wá dẹ̀. nukẹ́tù fàrdàníyà nù. ọba fẹ́ kọ́ tọ́ba fẹ́ wà nukẹ́tù fàrdàníyà àní bá a sí mi mara alifu lamlama asọ̀dọ̀ ọwọ́ ọ̀tánu. Fatiha lọ ga òun ló tún ga ju Salata rẹ̀ Fati lọ lẹ́yìn rẹ̀ kódà àwọn tá a kí òun dáadáa tó Salata rẹ̀ Fati. ọba kírun àyíká dáadáa kẹrẹ àlọ́gbà
bọ́ọ̀ká ṣùgbọ́n ọgbàládà kan bọ́ọ̀ká razaro ọgbàládà kan bókí magari ọgbàládà kan bókí ìṣáyẹ ọgbàládà kan bọ́ọ̀ bá ṣe sàlátù fàtí ẹ̀yọ̀ kan ọgbàládà ọgọ́rùn-ún bọ́ọ̀ bá ṣe sàlátù ẹ̀yọ̀ kan ọgbàládà mẹ́wàá àmọ́ tó bá ṣe sàlátù fàtí ẹ̀yọ̀ kan ló ṣe ọgọ́rùn-ún ládàá ni bọ́ọ̀ bá ṣe méjì ọdọgọ́rùn méjì bọ́ọ̀ bá ṣe mẹ́ta ọdọgọ́rùn mẹ́ta bọ́ọ̀ bá ṣe mẹ́rin ọdọgọ́rùn mẹ́rin ó ní mọ́sálù lè sí náà. Fún ẹni yíyá pẹ̀lú àwọn tọ́já pé masalu ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa sẹ́yìn náà fetí ara yín gbọ́ lẹ́nu Sulaiman Faruki ó ní sọ̀látùlì fàtí ó ní fàtí àlójú sọ̀látùlì fàtí lọ ó ní lẹ́yìn yẹn even irun táǹkì gan kò ní ládá tó kíní system wa ètò ti gbóná ni o torí kò síná ní hòtẹ́ẹ̀lì tí mo wà òun ló fà ó ní sọ̀látùlì fàtí bó ṣe wà yẹn o ó ju ìrun ọ̀ranyàn lọ ṣe bẹ́yìn náà fetí ara yín gbọ́ ó ní ìrun táǹkì gan ò ní ládá tó sọ̀látùlì fàtí ẹ wá bá mi bèrè lọ́wọ́ àǹfààní yín tó ṣe pé ìrun táǹkì o kò ní ládá tó sọ̀látùlì fàtí ṣáànàbì ló sọ bẹ́ẹ̀ ṣáànàbì ló sọ bẹ́ẹ̀ tàbá wá náwọn àǹfààní àǹfààní jágbajàgba làwọn àǹfààní wọ́n ní àwọn ń bú àwọn àǹfààní wa àǹfààní jákujàku òun làwọn àǹfààní wọn nítumọ̀ ẹ̀mà náà ń bú wọn ṣó yẹ kó sọ bẹ́ẹ̀ jáde pé sọ̀látùlì fàtí jù ọ̀ranyàn lọ ṣó yẹ kó sọ bẹ́ẹ̀ ṣó yẹ kí irú òfò ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu ẹni tó pẹ̀lẹ̀ láàfáà ṣe é wù ṣó yẹ kí irú òfò ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu àfáà tó ṣe é wù àwọn tá a máa wá dákẹ́ fún rẹ̀ torí pé mi titi yín ò gbé ẹ̀yin alábòsí ẹ̀mí yín ò gbé ẹ̀ wá ní ẹ má dárúkọ wọn mọ́ ẹ má dárúkọ wọn mọ́ ẹ má dárúkọ wọn mọ́ ti bo ayé àkùránì wo ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ má ka kùránì mọ́ ẹ má dárúkọ fìràwọ́ náà mọ́ nu kùránì ẹ má dárúkọ fìràwọ́ náà mọ́ ẹ má dárúkọ kárú náà mọ́ ẹ má dárúkọ àbúlà àbí mọ́ ẹ má dárúkọ gbogbo àwọn tó ṣèbàjẹ́ nu kùránì mọ́ the same thing náà ni tẹ́bá tí ní ká má dárúkọ àwọn eléyìí mọ́ o ẹ̀yin náà ò ní dárúkọ àwọn tó ṣèbàjẹ́ mọ́ nu kùránì o ká ẹ ti prepare fún o torí pé alábòsí àdínì ní gbogbo yín kó má dárúkọ aláburú bo a máa dárúkọ ẹni tó ń ṣèbàjẹ́ à á sọ̀rọ̀ wọn dáadáa à á sọ̀rọ̀ wọn kọlọ́njọ́ máṣá ìṣe rọrùn ọlọ́máṣá máa fún wa sọ ní parọ́ mọ́ yín ni n tó bá sọ la máa béèrè ó ní àsàlátù tó pè ní sọ̀látù ràgó yẹn sọ̀látù àsàlátù táná bí gbélé ni o ẹ wòran ó yẹ̀yẹ́ tàná bí Muhammad ó wá gbórí burúkú tí wọn ó gbé wọlé yìí táwọn mọ̀ọ́mọ̀ gbé wá ó já ránkì ànábì gbà tó já ránkì ànábì tán ó wá gbé ti súfì wọn wọlé ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin náà gbọ́ o ó kọ́kọ́ já ránkì ànábì mọ̀ọ́mọ̀ ó ní ìtàwọn mọ̀ọ́mọ̀ gbé wá yẹn kò sọ̀rọ̀ ńbẹ̀ òun ló pè ní sọ̀látù ràgó ṣèbẹ́yìn alábòsí yìí náà ọmọkùnrin tó sọ nìyẹn sórí yóò wá pé ni kẹfì mọ̀ pé àwọn eléyìí ò ń ṣe tí kí wọ́n gbọ́dọ̀ sọ́pọ́tì o ṣé làkàyè yín ò gbé ni ìlàkàyè yín gbé but alábòsí ni gbogbo yín látòkè tó fi délẹ̀ alábòsí ni torí pé tẹ́lẹ̀ bá kí n ṣe alábòsí ni ní wí jáde pé kọ́ má dárúkọ ọmọ confam alábòsí tí ò rújú òun ni yín alábòsí tí ò rújú ọlọ́run dẹ̀ máa ṣèdájọ́ fún yín látòrí ọwọ́ yín ọlọ́run máa fi ṣèdájọ́ fún yín ẹ̀yin gan rí ọlọ́run ajára kì í débi pé ẹ̀yin gan ọlọ́run dìrẹ́ẹ̀tì tọ́lọ́ máa fi ṣẹpẹrẹ yín ẹ̀yin gan onímọ̀ ẹ ti tọrọ yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run adé yẹpẹrẹ yín bí isnin láì gbogbo ẹ̀ alábòsí yẹn ọlọ́run àyẹpẹrẹ yín látòkè tó fi kọlẹ̀ ní o pẹ̀lú yọ̀ǹda ọlọ́run torí pé àwọn ò ní ṣàbòsí anybody tí bá ṣàbòsí anybody kọ́lọ́n ṣàbòsí mi kọ́lọ́n jẹ mí yà ẹ̀ èmi ò ní dìde pé mi fẹ́ ṣàbòsí anybody ntọ́lọ́ ń wí tálọ́ bí wí òun lèmi ń wí kò bá máa tẹ́ lọ́rùn wàhálà àti ẹni yẹn èmi ò dẹ̀ ní o láìkẹ́ èmi ò dẹ̀ ní kó máa kájọ́ máa ṣe orí òdòdó tèmi dúró lé wàhálà àti yín nìyẹn kẹ́ máa gbé kiri ẹ máa sunkún kiri ṣùgbọ́n tó bá ṣàbòsí ọlọ́run bá máa járánkì àìṣẹ́pẹ́rẹ́ ẹ̀ tán ni ọ̀làlá awúláwálá kò wáta ilà abilà ilà lílàzí ẹ jẹ́ ká fi kọ́ọ̀lù eléyìí ṣe last call láti nàìjíríà salamu aleykum warahmatullahi wabarakatuh.
hello salaam aleykum. hello ẹni tó pè láti nàìjíríà o salaam aleykum. àbí láti Ghana lẹ ni. láti Ghana ni. aleykum salaam. wọ́n gbé ní gbọ́dọ̀ tó yẹ ní gbẹ́kì ni. kí lẹ wí láti Ghana ni mo ṣe mistake ni. wọ́n gbé ní gbọ́dọ̀ tó yá. Ìsìlámù ló ṣe wọ́n. àánú Ìsìlámù ló ṣe wọ́n lọ fẹ́ gbọ́ àgbọ̀nà tó yá à ń gbọ́ yín. tó ẹni tó ń sọ̀rọ̀ yẹn onítàn ti court ó ń sọ̀rọ̀ tí bàbá Lówóró sọ ni pé wọ́n agbẹ́yìn gbọ̀nà tó yá tẹ̀ fi ní dààmú ó ní ká máa kàkàkùkà ó wá náà ń fẹ́ gbé wa gbọ̀nà tó yá ó fẹ́ sọ wá náà ó fẹ́ sọ wá do lórí burúkú wájú Ọlọ́run má jẹ́ ká wá do lórí ibú anyway ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ jẹ́ ká pa ọ̀rọ̀ tí wọ́n ti sẹ́gbẹ́ kan ó dalẹ́ ọ̀la fún Màmú Ọ̀fà ó máa gbèsè ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ lórí n tó sọ o ó máa gba èsì ẹ̀ á gbà lẹ́kùnrẹ́rẹ́ lọ́la àti tóbi Ọlọ́run tó ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa mọ́ṣáláṣí wa tá à ń ṣe lọ́wọ́ I need the support yín o Ọlọ́run ti bù wá láṣìírí àti fún àwọn oníjẹ̀ráàdì lówó tó máa fi wá bá wa kan kinní sí orí ilé wọn ní títí wíkẹ́ndì yìí wọn á bá wa borí ilé yìí torí àwọn kápẹ́ńtà tí àwọn bricklayer tó ń ṣe kinní dóòmù sí orí mọ́ṣáláṣí lọ́wọ́ àwọn náà dì wọ́n mú lọ́wọ́ pé wọ́n jọ kọ́ fáwọn ní títí di wíkẹ́ndì àwọn náà máa wá bẹ̀rẹ̀ láti wá bo orí ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́n jọ kó bá wa kún yín lọ́wọ́ kọ́lọ́n má dojú tì yín o Ọlọ́run má yẹpẹrẹ yín ìdáwọ́lé yín látòkè tó fi kanlẹ̀ Ọlọ́run jọ má jẹ́ odojúrú ọ̀làlá awúláwálá kú wátà ìlà bìlà ìlà lílà zim gbogbo ẹ̀yin tẹ́ ti ń sọ̀pọ́ọ̀tì látòkè tó fi délẹ̀ látòrí ilẹ̀ látòrí ẹni tó fún wa nílẹ̀ ṣe Sunday Igboho ẹ̀gbọ́n mi Sunday Igboho Ọlọ́run ní járánkì yín gbogbo ẹ̀yin tẹ́ sọ̀pọ́ọ̀tì alájì wa tí wọ́n kọ́kọ́ fún wa ń sùmẹ́ǹtì bàbá wa ní ká má dárúkọ wọn jọ̀kan torí mi bá tọ́nà lẹ̀ ok mi ní dárúkọ wọn tí ká má dárúkọ àti dárúkọ wọn bàbá tó kọ́kọ́ fún wa ní sùmẹ́ǹtì pé ká bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run jọba àdùn bàbá wa náà nú o Ọlọ́run ní járánkì bàbá wa epo ló ń tà lápapá lára àwọn tó ní táǹkà epo tó nílé epo tọ́lọ́wọ́n bá kẹ́ dáadáa ni Ọlọ́run má járánkì bàbá wa supply wa sùmẹ́ǹtì dáadáa pé ká fi máa iṣẹ́ Ọlọ́run lọ àwa náà ra sùmẹ́ǹtì bọ̀ bàbá wa fún wa sùmẹ́ǹtì kọ́lọ́n bá wa dùn bàbá wa náà nú dáadáa nítorí fẹ́ kọ́lọ́n bá wa fún wọn èyí tó ń fẹ́ kọ́lọ́n má fi ṣàdánwò àtàlájì wa ọmọ ọlá alájì wa ọmọ ọlá kọ́lọ́n bá wa kún wọn o kọ́lọ́n bá wa kún wọn dáadáa gbogbo tó ń fẹ́ kọ́lọ́n bá wa fún wọn èyí tó ń fẹ́ kọ́lọ́n bá má fi ṣàdánwò àwọn náà gbé gbogbo owó iṣẹ́ bricklayer látòkè tó fi kanlẹ̀ Ọlọ́run bá wa kún alájì wa ọmọ ọlá alájì Dòsùnmú Ọlọ́run ní járánkì wọn o gbogbo ohun tá à ń ṣe ń bẹ̀ látòkè tá à ń ṣe inú sẹ́fì ọ̀ṣọ́ látòkè tó fi kanlẹ̀ wọ́n mẹ́pa ń bẹ̀ Ọlọ́run ní járánkì alájì wa Dòsùnmú o gbogbo ohun tẹ́yìn náà ń fẹ́ kọ́lọ́n bá wa fún yín alájà wa ìyá Kọ́tàlá alájà wa ìyá Kàfáyá Ọlọ́run ní járánkì yín láéláé àwọn ìyá wa nìyẹn kò sí kọ̀ọ̀kan tá a máa ṣe lórí prógámù yìí tọ́ọ̀ ní fowó lẹ̀ wọ́n máa sọ̀pọ́ọ̀tì ni látòkè tó fi délẹ̀ alájà wa Arámidé Táíwò àwọn náà máa kówó lẹ̀ lọ́tún lọ́sì máa kówó lẹ̀ alájà Bàsírá Ọlọ́run má járánkì yín láéláé Ọlọ́run má járánkì yín o gbogbo tẹ́ ń fẹ́ kọ́lọ́run jọ kó bá wa fún yín yìí tẹ́ fẹ́ kọ́lọ́run má fi ṣàdánwò fún yín ilé Ọlọ́run yìí ò tí ju oṣù mẹ́ta lọ tá bẹ̀rẹ̀ oṣù mẹ́ta ó lé ọjọ́ díẹ̀ báyìí tá bẹ̀rẹ̀ léyìí alẹ̀ ti bá dókè owó tá a máa fi kan orí ẹ̀ ó ti wà ńlẹ̀ but I need the support yín fáwọn kan pẹ́pẹ́pẹ́ míì tó kù tó bá yẹn ń kan orí ẹ̀ tán a tún máa ṣàwọn nǹkan míì a máa ṣe window a máa ṣe tiles a máa ṣe gbogbo ẹ̀ Ọlọ́run jọ̀ọ́ bá wa kún yín gbogbo ẹ̀yin tẹ́ ń support iṣẹ́ Ọlọ́run látòkè tó fi délẹ̀ Ọlọ́run jọ̀ọ́ bá wa support yín o Ọlọ́run má dojú tì yín èyí tẹ́ ń fẹ́ ni kọ́lọ́n bá wa ṣe fún kọ́lọ́n wọlé àánú oṣù Ramadan yìí kọ́lọ́n bá wa dùn yín nú wọ́n ní àdúrà tá arìnrìn àjò bá ṣe ó máa ń gbà arìnrìn àjò lèmi o arìnrìn àjò mo wá láti ìlú èbó bó tẹ̀lé jẹ́ pé mo wá sí Nàìjíríà mi ò gbé Nàìjíríà arìnrìn àjò ni mí Ọlọ́run jọ̀ọ́ bá wa kún yín Ọlọ́run bá wa dùn yín nú o
Alhaji wa Hakeem Yusuf kọ́lọ́n bá wa dùn bàbá wa náà nú bàbá wa dáadáa tó Alhaji wa Nuru Sulai Alhaji wa Nuru Salaudeen bàbá dáadáa ọlọ́wọ̀n ní járánkì yín láéláé Alhaji wa Nuru Salaudeen àwọn tí wà nìyẹn ọlọ́wọ̀n ní járánkì yín o Alhaji wa àwọn tẹ̀ ti promise wa pé ká má worry after coronavirus bàbá dáadáa ni wọ́n èèyàn dáadáa ni wọ́n gbogbo tó ń fẹ́ kọ́lọ́ ìjọba wa ṣe fún iléeṣẹ́ yìí ọlọ́wọ̀n ní jóná Alhaji wa Nuru Salaudeen kọ́lọ́ bá wa dùn yín nú Alhaji wa Najimudeen Salaudeen ni ọlọ́run má járánkì yín láéláé gbogbo tẹ́ ń fẹ́ kọ́lọ́ bá wa ṣe fún yín èyí tẹ́ ẹ fẹ́ kọ́lọ́wọ́n bá jọ kó má fi ṣàdánwò fún yín o gbogbo ẹ̀yin tẹ́ ń kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ látòkè tó fi dé sàlẹ̀ ọlọ́run má járánkì yín o kọ́lọ́ má járánkì yín o gbogbo ẹ̀yin sísítà wa ẹ̀yin bírọ́dà wa ìdùnnú ayérayé kọ́lọ́ bá wa ṣe fún yín. ọlọ́njọ́ máṣá ìṣàánú yín tó bá di ní alẹ́ lọ́sàn-án yìí kí lórúkọ ẹ̀ àfa wa tí wọ́n dókítà wa tí wọ́n ń tírìtì nípa ọ̀rọ̀ Islamic medicine wọ́n ń bọ̀ padà brother wa Ajibola Rahim Ajibola Abdulrahim ọlọ́run bá wa dùn brother wa náà nú àwọn tí wà nìyẹn ọlọ́run bá wa dùn yín nú brother wa dókítà wa jàre tó máa ń ṣe program fún wa nípa ọ̀rọ̀ Islamic medicine ẹni tó bá ti di lọ́sàn-án yìí láṣẹ ọ̀sán mọ́rọ̀ lẹ́yìn láṣẹ ọlọ́run wọ́n máa ṣe program fún wa kémi náà lọ ṣe lẹ̀wù sẹ́gbẹ́ kan ká tó wá lọ kírun bó ti ẹ̀jẹ̀ pààní lọ kí jímọ̀ ní ká kírun wá nù lé àtàwọn bàbá wa láti ìlú Dublin bàbá wa láti ìlú Dublin wọ́n ní pé kí n pa wọ́n o fún táìsì tá a fẹ́ ṣe a máa pè yín láìpẹ́ àwọn ọmọ bá mi wọ́n wọ́n wo size ń tẹ́ bá ti lágbára irú ìtẹ́bá ní kára ọlọ́run bá máa kún yín lọ́wọ́ ọlọ́run bá wa dùn yín nú ń tẹ́ ń fẹ́ kọ́lọ́run bá wa ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ látòkè tó fi kan lẹ́wọ́ kọ́lọ́run bá wa dùn yín nú ọlọ́run má járánkì yín o ẹ má bínú torí tọ́ lọ́hùn sísítẹ́ẹ̀mù wa torí pé ó ń gbóná kò sí ventilation kò dẹ̀ sí ọ̀pá jẹnẹrétọ̀ máa ṣe máa lọ bá wọn sàlẹ̀ pé kọ́fì yẹn lẹ́ o kọ́ má gbẹ̀mí tiwa sí Nàìjíríà ń bí ẹ̀mí tí wọ́n gbóòrù sísítẹ́mù wa tí náà balẹ̀ ti sí àmà ìtì ní kọ́lọ́ máa ṣàṣàánú wa ẹ ṣé púpọ̀ o torí ọlọ́run àká nọ́mbà wa ni ẹ fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ kọ́lọ́ bá wa kún yín lọ́wọ́ o ọlọ́run máa dojú tì yín o gbogbo ẹ̀yin support tá à ń rí lọ́tún lọ́sì ọlọ́run jọ kó bá wa dùn gbogbo yín nú ọ̀làlá àwòlà wàlá quwwata illa billahi al-azim tó bá di ní ìrọ̀lẹ́ yìí ẹja àpàdé program tún wà lálẹ́ kọ́lọ́ máa ṣàdùn gbogbo wa nù subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. لبيك اللهم لبيك. gbogbo mùsùlùmí káàkiri àgbáńlá ayé ilẹ̀kùn hajj àti umrah ìrọ̀rùn ti ṣí láti ṣe hajj àti umrah onífọ̀kànbalẹ̀ ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé làṣẹ wá ń gbé wá láti wá jẹ nínú àǹfààní tí ọ̀pọ̀lọpọ̀ ti ń gbádùn lábẹ́ iléeṣẹ́ Save Your Soul Hajj and Umrah Services èyí tí Alhaji Saheed Shittu léwájú ẹ̀ ẹ kúkú ti mọ̀ ti Saheed Shittu wípé ìlànà súnà ló ń tọ̀ bí ànábì ṣe ṣe umrah àti hajj láṣẹṣẹ o ètò tó gbópọn ni Alhaji Saheed Shittu ti ṣe sílẹ̀ ilégbé ìrọ̀rùn tí ó jìnnà sí haram ní Maka àti Madina siara ọ̀fẹ́ pẹ̀lú àwọn àfa onímọ̀ oúnjẹ tó dọ́sọ̀ ní Maka àti Madina ìtọ́jú tó péye láìgbò láìyẹ̀ pabambari ẹ̀ ni pé àǹfààní ìsọdíẹ̀díẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn láti wá jẹ́ alábàápín nínú hajj àti umrah ìrọ̀rùn 2020 ẹ máa pe Save Your Soul Travels and Tours lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447 9461 18721 tàbí +447 9461 18722 àràfà 2020 Save Your Soul là ń bá lọ.